kọmíṣánná tìlú Èkó àwọn gan mọ̀ pé kí ló ń ṣẹlẹ̀. Mo fẹ́ gbóṣùbàrà bàǹdẹ̀ fún kọmíṣánná ìpínlẹ̀ Èkó. Wọ́n máa ṣe gudugudu méje oyè àyà mẹ́fà. Mo rí wọn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ní etí ìgbọ́ àti àyàgbàṣe. A rí wọn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n gbọ́ ti mẹ̀kúnnù nítorí gbà tá a ké gbàjarè sí wọn, wọ́n dìde. Wọ́n lọ bẹ̀ fúnra wọn. Wọ́n lọ mójú ajé kò ní sọ pé ìbò gangan ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀, kí làwọn èèyàn tó ń sọ lórí íńtánẹ́ẹ̀tì fẹ́ laná. Àdúpẹ́. Kò sí bí mo ṣe máa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí mi ò ní dúpẹ́ lọ́wọ́ Alhaji Oríyọmí Hamzat. Hey, God bless you, Alhaji Oríyọmí Hamzat. Nítorí pé a ké gbàjarè síta lọ́jọ́ kìíní àná tí mo ń pariwo Oríyọmí Hamzat, ẹ bá àwọn òbí ọmọ yìí ń bọ̀, ẹ bá wa gbà wọ́n lálejò. Tó jẹ́ pé lọ́wọ́ kan tá a sì bá wọn sọ, mo sọ kíní yẹn, mo ní I said ẹ jẹ́ ká fi ọlá fún ẹni tí ọlá bá tọ́ sí. Ṣé ẹ rí ọ̀nà téèyàn bá họ́nà èèyàn máa họ́nà ẹ̀ padà ni. Ṣé ẹ understand? Nítorí lọ́jọ́ kìíní àná tí mo ní ẹ lọ gbé fóònù fún Alhaji Oríyọmí Hamzat, ẹ sọ pé ìyá alájẹ ló ń sọ̀rọ̀ nínú ètò náwó àwọn tó ti ń ṣètò àwọn muslim dèrò pọ̀ ń bẹ̀. Wọ́n ti líǹkì program wọn yẹn, ó ti wà lórí afẹ́fẹ́. Wọ́n ní láti break ẹ̀, wọ́n kọ̀ tẹ̀ ni. Wọ́n dá bàbá àti màmá Ọlásùnbọ̀. Ṣọlásùnbọ̀ ló ń jẹ́ Quadri Ọlátúbọ̀sún. Wọ́n kọ́kọ́ dá wọ́n stop, wọ́n wá lọ dá àwọn lóhùn. Wọ́n dẹ̀ televise ẹ̀. Wọ́n gbé sórí afẹ́fẹ́ immediately. Ìgbà tó ń parí ẹ̀tọ́ ni wọ́n tó padà sórí ètò tí wọ́n ń ṣe nílé iṣẹ́ wọn. Àdúpẹ́ nítorí akégbàjarè Oríyọmí Hamzat, Ọlọ́run sì lò òun náà dá wa lóhùn, bá wa gbé sáfẹ́fẹ́. Ṣé wá rẹ̀yìn tẹ̀ ń comment báwo la ṣe máa yọ yín kúrò? Báwo la ṣe fẹ́ yọ yín tẹ̀ ń comment kúrò? Ẹ máa ṣe o. Torí ẹlòmíì á dábò alájẹ, ẹlòmíì á tún pè lẹ́yìn ètò pé messages á tún máa wélò ni mo fẹ́ dá lóhùn. A tún dúpẹ́ ni. A dúpẹ́ lọ́wọ́ Celestial Reality Check tí wọn ò jẹ́ kí ti wọ́ òdì sí. Ẹ ṣé àdúpẹ́. A dúpẹ́ lọ́wọ́ àwọn speakers tó bá wa dá sí. Bí àǹtí Àdùnní, wọ́n tiẹ̀ mórúkọ àǹtí Àdùnní mẹ́nu. Bí àwọn mélòó la fẹ́ máa dárúkọ náà. Gloria Popson, a lot of people. Ẹ má jẹ́ kí n dárúkọ speakers kó má di pé ìyálájẹ́ ò dárúkọ mi. Àwọn èèyàn wá ṣe gudugudu méje oyè àyà mẹ́fà. Wọ́n share, wọ́n tún ṣe show, wọ́n gbé. Àti Kristẹni àti Mùsùlùmí gbogbo yín la máa dúpẹ́ lọ́wọ́ yín. Torí àwọn Muslims náà bá wa gbé. Bó ṣe pé ẹlòmíì á gbé ìgbé tó kó fi gbé story yẹn, wọn really understand nǹkan tó ṣẹlẹ̀ wá. Àwọn náà ṣáà gbé àti àti wọ́n ṣàbá wa post ẹ̀, ó ṣáà lọ. Ọlásùnkànmí, God bless you ma. Ọlásùnkànmí, ẹ ṣé oúnjẹ aré. Ọlásùnkànmí Quadri Adédàmọ́lá ọmọ Ògúnbọ̀dé. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Èmi náà dúpẹ́ lọ́wọ́ ara mi. Àbí bẹ́ẹ̀ bá yìn mí, mo yínra mi. Aláǹgbá ni tó fẹ́ wọ passage ni ló bá bẹ̀rẹ̀ yìn. Wọ́n ní yóò sí. Àbí ká sọ pádìyẹ tó fẹ́ wọ passage ni, tó fẹ́ wọ corridor tó wá ṣe báyìí. Wọ́n ní ṣé ò sí? Ó lára ló ń gbára ga. Èmi náà dúpẹ́ lọ́wọ́ ara mi. Mo ń yin gbogbo yín torí Yorùbá bọ̀ wọ́n ní yìnyín kẹ́ni ó ṣe mí. Àdúpẹ́ o. Bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ arábìnrin Ìbíròǹkẹ́ Victor Ṣóẹ̀tàn Ọládìméjì Dọlápọ̀ gbogbo yín pátápátá la rí. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Mọ́mí Adénìkẹ́ Ọ̀pádára, ẹ káàbọ̀. Cecilia Ògúndélé, God bless you ma. Àjàyí Bùsúyì Michael, ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Kí ló ń tá a fẹ́ wá sọ lónìí? Fúntọ́ Akínyẹmí mo rí yín. Ẹ má gbàgbé pé ní ọjọ́ Monday, àárọ̀ Monday ni ọwọ́ sìnkú àwọn ìjọba tẹ àmì Jésù, gbogbo wa ò ní firú ẹ̀ gbá, àwọn ọmọ wa ò ní sọ̀rọ̀. Ní àárọ̀ Monday ni iléeṣẹ́ ọlọ́pàá wà, àwọn ọlọ́pàá tẹ Ọláolúwa Ajíṣọmọ.
ṣe rí Ọláolúwa Ajíṣọmọ yẹn òun àti ìyá ẹ̀ àti àbúrò ẹ̀ ni wọ́n ti gba agbófinrìnfìrì pé wọ́n ti gba visa Belgium. Ọlọ́pàá ni bàbá wọn, ṣùgbọ́n bàbá àwọn àti ìyá wọn ò sí mọ́, àwọn ọmọ yìí sì ń ṣe ọmọ ẹgbẹ́ òkùnkùn, bàbá yẹn ò fara mọ́. Ìgbà tí wọ́n ṣe nǹkan tí wọ́n máa ṣe yìí tán, iléeṣẹ́ ọlọ́pàá láwọn ń wá wọn, ẹ má gbàgbé. Ìgbà tí wọ́n gbọ́ fèrèfèrè pé wọ́n ti gba visa, wọ́n ti lọ làwọn ọlọ́pàá ṣe lọ mú ìyá ẹ̀, ìyẹn Ọmọlára Ajíṣọmọ. Ìyá wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Ẹ má gbàgbé pé wọ́n ṣẹ̀rífù àti olùṣọ́ ó ti wà nítọ̀dọ̀ àwọn ọlọ́pàá tẹ́lẹ̀ o. Ọmọ olùṣọ́ obìnrin àkọ́kọ́ tí wọ́n kọ́ mú yẹn wọ́n ti fìyẹn lẹ̀, wọ́n ti mú olùṣọ́ lẹ̀, wọ́n kàn fìyẹn ṣàtọ́nà ni wọlé. Ìgbà tó dọjọ́ Monday tí ọwọ́ tẹ Ọláolúwa ní àdúgbò Alákùkọ nílùú Èkó, ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n máa mú lọ sí station wọn, ìyẹn tẹ̀sán àbíbò làwọn oní Yorùbá ṣe ń pè é, wọ́n mú dé tẹ̀sán àwọn ọlọ́pàá. When they got there, wọ́n ní àwọn ọlọ́pàá wá mú Ọláolúwa, wọ́n wá lọ fi hàn ṣẹ̀rífù níbi tí ṣẹ̀rífù wà. Pẹ̀tọ̀ wo Ọláolúwa rèé, ọwọ́ ti tẹ̀ ẹ́, wọ́n mú lọ sí sẹ́ẹ̀lì mi. Wọ́n wá padà lọ sọ fún ṣẹ̀rífù pé tọ̀ ṣó tán tó dẹ̀ ti wà níbí láti gbà tá a ti mú ẹ tó sì ń parọ́. Irọ́ ni ṣẹ̀rífù ń pa látọjọ́ tó ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá pé òun ò mọ nǹkan kan pa ẹ̀. Ṣùgbọ́n lójú ti tèmi, bóyá àwọn ọlọ́pàá wọn ò rí lè tọ́ṣù ẹ̀ dáadáa ni. Tàbára èyí bóbó mọ́yà, ìka ṣèkánú méjèèjì. Nígbà tó rí pọ́wọ́ ti wá tẹ Ọláolúwa, ó wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kàbòròbò torí wọ́n sọ fún un pé Ọláolúwa ti jẹ́wọ́. Ẹ wò mí, àdúrà mi ní pé Ọlọ́run Elédùmarè ò ní jẹ́ kémi àti yín ó ṣìrìn. Ìrìn àjò alọ́ọ̀dé àtèmi àti yín, a ò ní rìn, a ò ní jẹni tí wọ́n wá, a ò ní rìn lọ́jọ́ tí ebi ń pọ̀nà, a ò ní rìn lọ́jọ́ tí ilẹ̀ fẹ́ mẹ̀jẹ̀, a ò ní pàdé ẹni tí ò láàánú. Ní ọjọ́ burúkú èṣù gbomimu yìí, ohun tá a rí gbọ́ ni wípé bí ṣẹ̀rífù ṣe kúrò òun àti ọ̀yà arábìnrin àfẹ́sọ́nà rẹ̀ tí wọ́n jọ pàdé ara wọn, tí wọ́n sọ̀rọ̀ tí yẹn gba oúnjẹ tó bá rà wá tó ní kó máa padà sílé, tí yẹn ń pè é ìgbà tí ó rìn ọlọ́mọjà ṣìrìn. Àwọn ṣẹ̀rífù wọ́n ń ṣèpàdé ẹgbẹ́ òkùnkùn lọ́wọ́. Thanks for the stars. Ọ̀gbẹ́ni Victor Ọlọ́rẹ́, wọ́n ń ṣe ìpàdé ẹgbẹ́ òkùnkùn wọn lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì. Òun fẹ́ gbábẹ̀ kọjá nítorí ibẹ̀ ló yá sọ́dọ̀ tiẹ̀. Ni wọ́n bá dá dúró. Táìmù tí ọ̀rẹ́ rẹ̀ pè é tó béèrè pé ibo ló dé báyìí, ó ń gbọ́ pé wọ́n ń sọ wípé Ọláìdé Adémọ́lá ọlọ́bẹ̀ báwo ni, God bless you ọ̀rẹ́ mi. Ó gbọ́ tí wọ́n ń sọ wípé ọlà fún wa lówó jọ, ọlà ò lè lọ, àwa fún wa lówó, ọlà fún wa yaṣu fún wa nàún. Ìyẹn ò ní wípé àwọn kan ń bẹ láàrin wọn tí wọ́n mọ Lásùnkànmí Adédàmọ́lá Quadri ọmọ Ògúnbọ̀dé. Ṣé ẹ wá rí nínú ẹgbẹ́ òkùnkùn wọn yẹn? Ṣẹ̀rífù wọn lẹ́ni tó wá láti ta ní Ṣẹ̀rífù, òun ò gbé ládùúgbò yẹn. Wọ́n béèrè pé nígbà tó wọ́n pàdé ibo ló ti ń bọ̀, ibo ló ti ń bọ̀. Ṣé ẹ wá rí àdúgbò tó dárúkọ?
ó dàbí pé àwọn bí ẹyẹ àtàké bí nǹkan kan yẹn kí wọ́n wá jẹ́ pé wọ́n máa ń ní beef pẹ̀lú àwọn tó wà ládùúgbò yẹn ibi tó ń dárúkọ yẹn tó ti ń bọ̀ yẹn ní side ọ̀dọ̀ àwọn girlfriend yẹn. Ẹ má gbàgbé pé gbogbo vicinity yẹn vicinity LASU ní Lagos State University, àwọn ọmọ tó wà off campus wọ́n wà ńbẹ̀. Àwọn tó mọ̀ gan ti sọ pé àfún wa lówó kìíní kan bíi kó fún wọn lówó kọ́kọ́ ya nǹkan fún wọn owó fún wọn kó máa lọ tiẹ̀. Ṣùgbọ́n Sheriff nǹkan wò pé ṣe mọ̀ pé wọ́n máa ń fẹ́ tí tó bá jẹ́ number 1 tó bá kàn jọ̀gá ìwọ náà fẹ́ Fẹlá. Nínú ọkọ̀ Fẹlá wọ́n ní fóònù ẹ̀ gan wọ́n ti fún ní fóònù wọ́n gba fóònù ẹ̀ pọ̀ bọ́yẹ̀ ní kó gba fóònù ẹ̀ padà pé kí ni fóònù wọ́n á gba fóònù pa ó yá bọ́ aṣọ ẹ̀ wọ́n bọ́ aṣọ ẹ̀. Ó yà mí lẹ́nu wípé ibẹ̀ ò jìnnà sí church wọ́n ṣá Sheriff ládàá tó fi kú ni wọ́n ṣàpá ni. Ṣòkòtò nìkan ni wọ́n bá ń di rẹ̀ singlet owó ṣíṣá ó wà ní gbogbo ara ẹ̀ gbogbo singlet yẹn ti soak fún ẹ̀jẹ̀ ni wọ́n wá gba fóònù ọwọ́ ẹ̀. Ẹ má gbà yí pé ìyá arákùnrin yìí ní ó pe òun ó ní kò ń sẹ́ǹdì owó mo rò wípé ó ń fa ìdí àsọ fún àwọn pípẹ́ pé àmì ìlówó lọ́wọ́ jẹ́ kí mọ́mí mi sẹ́ǹdì owó sí mi. Wọn ṣàfẹ́ kó lọ Sheriff nìkan ìgbà tí wọ́n ti gba fóònù ẹ̀ tí wọ́n ti rí pé owó wà ń bẹ̀ wọn ò ní choice pé ọmọ ó lówó lọ́wọ́ wọ́n pa Sheriff wọ́n pa Ọlásùnkànmí Adédàmọ́lá Quadri. Ṣé wá rí nǹkan tó wá yà mí lẹ́nu ni wípé wọ́n gbẹ́ ilẹ̀ yẹn bí wọ́n ṣe gbẹ́ ilẹ̀ yẹn kì í ṣe kéèyàn ó gbẹ́ ilẹ̀ láàrin ìṣẹ́jú 5. A sì fẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá bá wa ṣe ìwádìí ibo ni wọ́n ti rí shovel kí ilẹ̀ yẹn kì í ṣe pàdá ni wọ́n fi gbẹ́. Àdákọ́ ni wọ́n fi gbẹ́ ilẹ̀ yẹn. Wọ́n gbẹ́ ilẹ̀ yẹn débi wípé mo ń bọ̀ náà ẹnìkan ń béèrè ta ló ń sọ̀rọ̀. Okay. Wọ́n gbẹ́ ilẹ̀ yẹn wọ́n dẹ̀ sin Ọlásùnkànmí Quadri Adédàmọ́lá wọ́n sin síbẹ̀. Lẹ́yìn tí wọ́n sin tó rà ṣe ń gbọ́ fèrèfèrè wọ́n ní pé àyíká wọ́n láyìíká ni wọ́n ti admin block èkú ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni ṣé admin ni mo block ni ẹni tó ń tọrọ owó ni mo block. Nǹkan tá a wá gbọ́ fèrèfèrè ni wípé ó dàbí pé àyíká gan ni wọ́n ti lọ gbé shovel nǹkan bíi jígà bíi shovel tí wọ́n fi gbẹ́ ilẹ̀ yẹn tí wọ́n sin sí. Ṣùgbọ́n kinní kan wá tún wà ńbẹ̀ tí ò tí ì yé mi. Àkọ́kọ́ ẹ jẹ́ kí n ṣe clarification lórí ọ̀rọ̀ aṣọ. Nítorí à ń gbọ́ táwọn kan sọ pé àwọn èèyàn sọ pé aṣọ pẹpẹ aṣọ orí pẹpẹ ni wípé wọ́n fi sin ni wọn ò fi aṣọ orí pẹpẹ yẹn sin. Èyí tí a gbọ́ ni wípé ìgbà tí àwọn ọlọ́pàá tí wọ́n lọ síbẹ̀ gan wọ́n ní wọn ò tiẹ̀ prepare gan dáadáa ní ibi tó bóyá báàgì tó fẹ́ gbé sí ibi tó fẹ́ kó sí wọn ò prepare dáadáa torí a ṣe ìwádìí. Ẹ jẹ́ kí n play ìwádìí tí mo ṣe fún yín lórí ọ̀rọ̀ ó ṣe aṣọ pẹpẹ
kò ṣe aṣọ pẹpẹ torí a máa sọ̀rọ̀ a mọ ìyànnà náà ni kó lè yé gbogbo wa. wá aṣọ white tí wọ́n lè fi sin. wọ́n ń wá aṣọ white. láṣẹ̀ṣẹ̀ lọ mú yẹn níbẹ̀. ṣé ẹ gbọ́. wá aṣọ white tí wọ́n lè fi sin. láṣẹ̀ṣẹ̀ lọ mú yẹn níbẹ̀. ṣé ẹ gbọ́. kò ṣe pé wọ́n ti fi yẹn síbẹ̀ tẹ́lẹ̀. èyí tó bá yẹ kó táwọn Nàìjíríà ti ń béèrè yẹn náà it was not. mo ń bọ̀ ẹ jẹ́ kí n connect bluetooth mi. zoom òpó ibì kan làwọn fẹ́ kó sí ẹnu báàgì kan ní orí ìfẹ́ àtàṣẹṣẹ ńlá. wá aṣọ white tí wọ́n lè fi sin láṣẹṣẹ lọ mú yẹn níbẹ̀ kì í ṣe pé wọ́n ti fi yẹn síbẹ̀ tẹ́lẹ̀. èyí tó bá yẹ kí wọ́n táwọn Nàìjíríà ti ń béèrè yẹn náà it was not. ìgbà táàrí white táwọn ọlọ́pàá gan ò tiẹ̀ prepare pé àwọn fẹ́ zoom òpó ibì kan làwọn fẹ́ kó sí ẹnu báàgì kan ní ìfẹ́ àtàṣẹṣẹ lọ wá gloves and all that níbẹ̀ yẹn ni nose masks and all that àṣẹṣẹ lọ ń wá ńgbà tá a débẹ̀ lẹ́yìn tó ti ń wú òkú lọ bí 10 minutes la fi dúró ṣẹ̀ṣẹ̀ lọ ń wá nǹkan kan yẹn wá so ìgbà táwọn wá aráṣọ yẹn on time wọ́n rẹ̀ pé àwọn nurse ni wọ́n lọ ra aṣọ white yẹn wá fún wa so my thought was pé bóyá wọ́n ti ṣe bag tàbí nǹkan kan tí wọ́n fẹ́ fi pack probably for autopsy or whatever tó máa fẹ́ ṣe in fact I thought the pathologist would be on ground. Fortunately, pathologist none was on ground. So àwọn kan exhume òkú ni, a lè ti lọ deposit ẹ̀ sí mainland hospital ní Yaba. So ẹ jẹ́ ká ṣe clarification àárín yẹn fún àǹfààní àwọn tó ń béèrè lọ́wọ́ mi pé ìyálájẹ́ ẹ gbọ́ àwọn wọ aṣọ tí wọ́n fi ráp arákùnrin yìí tó fi ráp òkú ẹ̀gbà tán lọ exhume wípé aṣọ orí pẹpẹ aṣọ orí altar because of the logo the kini cross kini kan tó àwọn logo tó wà ńbẹ̀ bí golden one yẹn so wọ́n wá fi dá wa lójú pé ìgbà tí wọ́n débẹ̀ tí wọ́n fẹ́ exhume wọ́n rí wípé àwọn ọlọ́pàá gan wọn prepare dáadáa ó yẹ kán ti gbé báàgì tó máa kó àwọn bọ́ọ̀dì ẹ̀ sí wọn gbé wá pé àwọn dẹ̀ wọ́n fi pé bóyá ó ṣe máa wà lódìdí kankan gbé ni so ìgbà wọn wá lọ pé ẹ lọ sí ẹ sáré lọ mú aṣọ kan wá ẹ lọ sí church wọn máa ráṣọ white kan bẹ̀ tán máa fi páàkì wọ́n ní ìdí tí wọ́n ṣe lo aṣọ white wọ́n fi wọnú church wọn lọ mú aṣọ kì í ṣe wípé aṣọ white yẹn wọ́n fi sín tẹ́lẹ̀ ẹ rí i pé ó white gan ó pure tó bá jẹ́ pé wọ́n ti fi sín tẹ́lẹ̀ òun náà àti ní blood stain àti ẹ̀ kò ní kó má sí blood stain ó dẹ̀ ti máa jẹrà láti January aṣọ yẹn àti stain àti wà brownish bákọ̀bákọ̀ àti ní blood stain torí wọ́n ṣá ni torí nǹkan tá a gbọ́ ni pé ní kété tí wọ́n wú ilẹ̀ yẹn tí wọ́n ní pé kán gbé e jáde ṣe pé ṣòkòtò nìkan ló wà lára ẹ̀ wọ́n ti bọ́ gbogbo ẹ̀wù ẹ̀ wà bẹ́ẹ̀ wọ́n ti sókè ẹ̀jẹ̀ ti só gbogbo ẹ̀ wọ́n ṣe ní kán gbé báyìí gan ṣe ní orí jábọ́ kù lára ọrùn pé ojú àpá wọ́n ti ṣá gbogbo ọrùn yẹn wọ́n ti ṣá gbogbo ojú ẹ̀ yamayama gbogbo ẹ̀ wọ́n ṣapá ni so orí ẹ̀ gan ti fẹ́ jábọ́ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kó tó di pé wọ́n ṣáà kó àwọn pieces yẹn àwọn egungun tó ń rí nǹkan ọkàn yẹn tó ṣàkó sí inú aṣọ yẹn tí wọ́n rí so bọ́rọ̀ aṣọ bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká ṣe clarification àárín yẹn. ibi tọ́rọ̀ dé dúró báyìí àti ìmọ̀ bóyá wọ́n máa fìyà Ọlásùnkànmí bóyá wọ́n máa fìyà ẹ̀ sílẹ̀ ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ṣe rántí pé wọ́n ti kọ́kọ́ arrest ìyá Sheriff tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé wọ́n transfer 30,000 naira sọ inú àkáǹtì ìyá Sheriff tó wà lára àwọn náà suspect wọ́n mú gbọ́ngbà tí ọwọ́ ti tẹ Sheriff wọ́n fi yẹ́ ẹ̀ sílẹ̀ ẹ má wáyé pé ọmọ pásítọ̀ obìnrin ọmọ olùṣọ́ obìnrin ni wọ́n kọ́kọ́ arrest ẹ̀ pé òun ni ó tọ́ wọn sọ́nà láti tí wọ́n fi máa lé arrest wọ́n fi mú àwọn kọ̀ọ̀kan nítorí brother Ọlásùnkànmí ó ń tòsí lady yẹn ó ṣe bẹ́ẹ̀ ni pé òun fẹ́ fẹ́ pé girlfriend nìkan ọkọ̀ gbá kan jẹ́ ká ok jẹ́ sẹ́ẹ̀dì kìíní sí mi ó sẹ́ẹ̀dì lálákọ̀ọ́kọ́ sẹ́ẹ̀dì káàdì lẹ́yìn ó sẹ́ẹ̀dì ilé ìlówó lọ́wọ́ jẹ́ káàdì pàdé ní trees wọ́n fi wá mú so ìgbà tí wọ́n ti mú olùṣọ́ tán ti rí pé the same surname ni wọ́n dẹ̀ àkáǹtì pé olùṣọ́ náà 70,000 naira ó wọnú àkáǹtì olùṣọ́ wọ́n ti fi ọmọ olùṣọ́ obìnrin yẹn sílẹ̀ so àwọn ọlọ́pàá dẹ̀ lọ sí ilé olùṣọ́ yẹn gbogbo last week yẹn wọ́n ti lọ wo gbogbo ẹ̀ wọ́n ti lọ ṣe gbá wọ́n ṣe gbogbo ẹ̀ but olùṣọ́ mọ àwọn boys yẹn torí Ọlọ́run má jẹ́ ká rogun àkóbá iléeṣẹ́ ọlọ́pàá rí olùṣọ́ yẹn tí wáyé pé kò bá mọ̀ kankan bẹ̀ ó ní láti lọ gba lọ́ọ̀yà ẹ mọ̀dí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé
àwọn boys yẹn àwọn mẹ́fà lẹ́yìn tí wọ́n ṣèpàdé wọn tán tí wọ́n ti pa Ọlásùnkànmí tí wọ́n ti ṣe mọ́ṣe máa ṣe wọ́n wá lọ sínú church nítorí pé ní ọjọ́ yẹn wọ́n ń ṣèṣọ́ òru ní church ọmọ sẹ̀lẹ̀ yẹn dẹ̀ ni wọ́n so lára àwọn boys tó wà ládùúgbò yẹn wọ́n lọ nú church yẹn wọ́n lọ ṣèsìn bẹ́ẹ̀ wọ́n wá lọ ṣèdúpẹ́ nínú ìdúpẹ́ according to pastor wọ́n fún pastor ní wọ́n transfer 70,000 naira sí pastor owó ìdúpẹ́ ìdúpẹ́ pé wọ́n pààyàn ọwọ́ wọn dẹ ìdúpẹ́ pé kinní kan a ò tí ì mọ̀ nígbà tí iṣẹ́ ìwádìí bá ń lọ torí bọ́rọ̀ ṣe ń lọ yìí nígbà tí wọ́n ti jẹ́wọ́ tí a ti rẹ́ni tó ti jẹ́wọ́ àwọn méjì tí ń kààbò òrùbò so wọ́n sì ń wá àwọn mẹ́rin ṣàpè márùn ni wọ́n wá tẹ́lẹ̀ so wọ́n sì ń wá àwọn mẹ́rin so tí wọ́n sì máa arrest ìgbà tó wọ́n bá tẹ̀ wọ́n tán ẹnu á rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ oníkálùkù àṣírí tiẹ̀ ti tú báyìí àwọn ló pa bí tó dẹ̀ sí sí so bí ọwọ́ bódùgbà tí wọ́n bá ń ṣe ìwádìí bóyá tí wọ́n bá tún wá tí iléeṣẹ́ ọlọ́pàá bá wá fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ìyẹn ni a wà mọ̀ bóyá olùṣọ́ ó lọ́wọ́ nínú ẹ̀ tàbí olùṣọ́ kò mọ̀ nípa ẹ̀ bó olùṣọ́ máa wọn boys yẹn bóyá olùṣọ́ ó jẹ́ ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ìgbà yẹn la wà mọ̀ bóyá olùṣọ́ jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ gbogbo báyìí for now suspect ni gbogbo wọn àtolùṣọ́ o àtolùṣọ́ so then àwọn tá a mọ̀ yìí pé wọ́n jọ́mọ ẹgbẹ́ òkùnkùn báyìí òun ni sheriff àti Ọláolúwa so wọ́n dẹ̀ ṣe wá ìkejì Ọláolúwa wọn ò tí ì rí àtàwọn tó kù bọ̀ méjì ti wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá dẹ̀ ti lọ síbẹ̀ wọ́n ti lọ wú ìtókù nínú wọ́n ti lọ wú òkú ẹ̀ jáde so wọ́n ti gbé lọ sí mainland morgue ti Yaba ní Yaba wọ́n ti gbé lọ síbẹ̀ morgue ti mainland hospital tó wà ní Yaba wọ́n ti gbé lọ síbẹ̀ àkọ́kọ́ ni pé a máa fẹ́ kí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ bá wa ran bàbá yìí lọ́wọ́ ẹ má gbàgbé a tún máa padà lọ pín ní kíní wọn kẹ́ ẹ lè bá wa ràn wọ́n lọ́wọ́ nítorí pé kò sí nǹkan tó fẹ́ ṣe mọ́jú pé kọ́ lọ gbé òkú ẹ̀ kókú ẹ̀ mọ́tò ráre wọ́n ti ní wọ́n pa aṣẹ́ wọ́n máa ṣe autopsy ní autopsy kí náà fẹ́ ṣe ojú àdáwà àbí ojú àké tán ti ṣàmọ́ lọ́mọ pa wọ́n sì ti sin láti January 16 ni kó tó di wípé a pariwo síta ṣùgbọ́n kàn ń dùn wá tí Ọlọ́run ló ní kí social media wà ẹ wo láti January 16 táwọn òbí ọmọ yìí ti ń dààmú láti mọ̀ pé níbo lọmọ wọn wọlẹ̀ sí níbo lọmọ wọn kú sí níbo lọmọ wọn nù sí níbo lọmọ wọn wà tí iléeṣẹ́ ọlọ́pàá òde tètè gbé ìgbésẹ̀ kọ́mọ́nkíá tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí àwọn iléeṣẹ́ ọlọ́pàá kẹ́ máa bá wa take proactive action kẹ́ bá wa take proactive measure lórí àwọn nǹkan kan báyìí tó jẹ́ pé kẹ́ take action kẹ́ swap into action kẹ́ má waste time rárá àwọn bàbá yẹn tí èyí bá ṣe pé a pariwo lórí ìkànnì yìí tí wọ́n fi tó wa létí pé àwọn kan máa ń ṣẹlẹ̀ tá a pariwo síta ẹ jọ̀ọ́ ẹ mọ̀ wípé ayé ò ní mọ nǹkan tó ṣẹlẹ̀ Ọlọ́run ní kí social media wà àwa dúpẹ́ lọ́wọ́ CP Lagos State bàbá yẹn padà Jimoh wọ́n padà ṣe dáadáa ebi dé Jimoh lórúkọ wọn Mr. Victor Lọ́rẹ́ CP Lagos State wọ́n ṣe dáadáa gan o wọ́n ṣe dáadáa ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn student union LASU àgbọ́dọ̀ má dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n padà ṣe rálì iṣẹ́ mọ̀ wọn náà wọ́n tètè kọbi ara sí kinní nọ́tọ̀ tìgbà tí a da gbogbo afẹ́fẹ́ láàmú táwọn gan rí pé gbogbo social media ti fẹ́ laná nítorí ọ̀rọ̀ yẹn àwọn náà wá rò pé akínní má ti kọjá báwọn náà ṣe fọkàn sí lẹ wá rí pé àwọn student union náà bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé placard àwọn náà bẹ̀rẹ̀ sí ní protest wípé níbo lọmọ yìí wà at the end of the day ẹ̀rí láti ẹwù gbàtà pariwo síta láàrin ọ̀sẹ̀ kan àṣírí tú bọ̀ wọ́n lọ sí church lọ́jọ́ yẹn wọ́n jọ ṣèṣọ́ òru mọ́jú ni nígbà tán pa bọ̀bọ́ yẹn tán so nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá bá wá ń ṣe ìwádìí a fẹ́ mọ ipa tí olùṣọ́ kó ṣólùṣọ́ mọ̀ ń pẹ́ àbí ò mọ̀ ń pẹ́ àbí ó kàn ṣe sábàbí then church yẹn ibi tí church yẹn wà síbi tí wọ́n sì bọ̀bọ́ yẹn sí ó yẹ kí náà wà ní church ṣé irú nǹkan báyẹn lè máa ṣẹlẹ̀ ń bẹ̀ kólùṣọ́ máa mọ̀ káwọn ará church máa mọ̀ wọn ọ̀dẹ̀ àwọn ọmọ tó ń gbé nínú church yẹn àwọn ọmọ olùṣọ́ wọn kì í fọwọ́ kàn wọ́n àwọn ará àta
gbogbo àwọn kinní yẹn ló ń kọ wá lóminú. Then ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣé àwọn boys ṣẹ̀ṣẹ̀ ń ṣe ń bẹ̀ ni, ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pààyàn síbẹ̀ àbí wọ́n ti pààyàn síbẹ̀ tẹ́lẹ̀, because ẹni tí ò bá pààyàn rí ṣó déédéé máa pààyàn kó dẹ̀ bò mọ́lẹ̀ bẹ́ẹ̀. Gbogbo àwọn iṣẹ́ yẹn ẹ jẹ́ ká fi sí iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ kó máa wá ṣe ìwádìí. Mo dẹ̀ fẹ́ sọ fún ìjọ Celestial Church of Christ lágbàáyé worldwide, ṣe ti rí nígbà tí alágbẹ̀dẹ wa tó bá ń rọ irin gbàgbàgbà orin kan náà lójoojúmọ́, ẹ mọ̀ pé ó ní tó fẹ́ mú jáde ń bẹ̀ ni. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìgbà tá à ń sọ wípé àní nǹkan kan ṣẹlẹ̀ láyìíká yẹn sẹ̀, àní pásítọ̀ gbowó sẹ̀, kálá àgbáwọn ọ̀gbẹ́sẹ̀ yẹn àní débi tá a dé lónìí. Torí ẹ̀ láyé sọ wípé nígbà tí wọ́n wá sọ pé wọ́n fẹ́ lọ gba béèlì, ó yẹ kẹ́yìn náà rẹ̀ kọ̀ọ̀kan bẹ̀, odidi èèyàn sọnù ẹ̀ sọ̀rọ̀ pé wọ́n fẹ́ nìkan ní administrative bail. Ká ní gbogbo wọn ṣe fún administrative bail kí gbogbo wọn gba béèlì ṣáṣìírí máa tú, ṣá máa débi tá a wà lónìí. A fi àsìkò yìí ṣàfẹ́ gbàdúrà fáwọn òbí ọmọ ẹni kọ́nà bá wa tù wọ́n nínú, kó bá wa rọ̀ wọ́n lọ́kàn. Nítorí àrọwà wo lèèyàn ti fẹ́ pa fún ẹni tí kò kópa ayé ẹ̀jẹ̀ náà. Ṣé ó kú àtẹ̀mọ́ra ni àbókù rọ̀jú? Tó rọ̀rọ̀ yìí ó ṣe ni ní kàyéfì kéèyàn bí ọmọ kó rán ọmọ lọ sílé ìwé kọ́mọ ṣe tọ́kùtẹ̀ tí láfẹ̀sọ́nà ọmọ ọdún 28 tóun náà ti ń gbé, tó wá láti ilé tálíkà tí ìṣèdílé olówó, tóun náà ti ń pinnu, tóun náà ti ń struggle láti jẹ́ èèyàn nílé ayé, láti gbọ́wọ́ lọ sẹ́nu. Káwọn kan wá pa nífọ̀nàfọ̀ṣù wọ́n dẹ̀ gbé owó ẹ̀. Ìyí tó wá tó yà wá lẹ́nu ni wípé ní ọjọ́ kejì tí wọ́n ní wọ́n ń wá Ọlásùnkànmí Adédàmọ́lá Quadri, tí àfẹ́sọ́nù ẹ sáré pé gbogbo wọn tó pẹ́ bí ọ̀rẹ́ tó parẹ́ pé wọn ò máa rí kì í rìn báyìí tẹ́lẹ̀. Ohun tá a gbọ́ ni wípé nígbà tí ẹ̀gbọ́n Súnkànmí tó ń wá káàkiri lọ, ṣe rí ó yà wá lẹ́nu nígbà tó ń wá kiri tó ń wá lọ, ṣe rí ibi fẹ́ẹ̀sì tẹ́ ẹ rí tí wọ́n sin Ọlásùnkànmí sí yẹn, kọ́kọ́rọ́ inú ilé arákùnrin yẹn ó sì jábọ́ sọnù. Wọ́n ní more than 30 minutes ni wọ́n fi ń wá kì, láì mọ̀ wípé ibẹ̀ ni wọ́n sin Ọlásùnkànmí sí, láì mọ̀ wípé ara ló ń sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n ẹ̀ pé dúró, tàbí bóyá òkú ẹ̀ ló dẹ̀ ti dúró síbi kan tó ń pariwo pé ẹ̀gbọ́n mi, èmi rèé, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló rí, òun rèé ibi tó ń wà, òun nìyí, òun ló mú kí ẹ, òun fẹ́ kó rí òun ni, ibi ló ń wà, ibi ló mà sí òun sí, ó máa ń wá, wọ́n mà ti pa òun. Ẹ̀gbọ́n wa bẹ̀rẹ̀ sí ní wá kí káàkiri níbi fẹ́ǹsì yẹn tí ò dẹ̀ mọ̀ pé ibi fẹ́ǹsì yẹn náà ni wọ́n sin àbúrò òun sí. Nígbà tí wọ́n wá mú wọn débẹ̀ tó fẹ́ lọ resume òkú lẹ́gbọ́n ní ibi tí kọ́kọ́rọ́ òun jábọ́ sí rèé, nínú blọ́ọ̀kì yẹn tóun ti ẹ̀fọ́ blọ́ọ̀kì yẹn kóun tó mú kọ́kọ́rọ́ òun jáde. Àṣàrà ló ń rò fún, àṣàrà ló ń sọ̀rọ̀ fún ẹ̀gbọ́n ẹ̀. Bó tilẹ̀ ṣe pé òkú ń sunkún òkú, akáṣọ lórí ń sunkún ara wọn. Kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tí ò ní rùn. Ṣùgbọ́n kọ́lọ́mọ́jà kú ní fọ̀nàfọ̀ṣù. Mo bí Ọlọ́run Elédùmarè kó jẹ́ kí gbogbo owó dàgbà ká dògbó, ká fọwọ́ páwú, ká fèrègì jobi. Àní kí gbogbo wọn fọwọ́ pa ewu báyìí, ká fèrègì jobi, ká pẹ́ fáya, ká pẹ́ fọ́kọ, ká pẹ́ fáwọn ọmọ wa. Kọ́lọ́ Elédùmarè mọ́jà gbọ́jọ́ ọlọ́jọ́ lọ. Ọlásùnkànmí Quadri Adédàmọ́lá ó ti kú o, tàbí ṣùgbọ́n kọ́, ó ti kú. Ọ̀gá ọlọ́pàá ní
kí wọ́n lọ rèé ti church yẹn pa. Ẹ̀yin ìjọ Celestial, ó kù díẹ̀ káàtó fún yín. Kò sí bá ṣe kò sí bá ṣe porí ajá tí wọn ò ní porí ìkòkò tí wọ́n fi sí. Kò sí bá ṣe sọ̀rọ̀ yìí tà ní padà fọ̀rọ̀ gún yín lára nítorí ìwà tẹ̀wù bẹ́ẹ̀ wùwà tó dáa. Láti January 16 ni ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ yìí. Àti expect nígbà tẹ́ ti ń gbọ́ awuyewuye èèyàn kú. Ó yẹ kí ó ní pé iléeṣẹ́ ọlọ́pàá gan ni pé wọ́n ti pa, ó yẹ kẹ́yìn gan ti ní kán ti stop sí níbẹ̀. Ó yẹ kẹ́yìn gangan ti sọ wípé àyẹ́ ready láti kó iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ láti ṣe ìwádìí. Torí ibi tó wà yẹn, ó ní mo ṣe sọ wípé mi ò mọṣẹ́ tí olùṣọ́ fẹ́ fi wẹrẹ ẹ̀ mọ́ láti sọ fún wọn wípé òun ò mọ nǹkan kan pẹ̀. Àkọ́kọ́ wọ́n mọ olùṣọ́, wọ́n dẹ̀ jọ́sìn bẹ́ẹ̀. Iṣẹ́ kí ni wọ́n ń ṣe tí wọ́n fi 70,000 tí wọ́n fi ń ṣòwò ọpẹ́. Ìyẹn ló máa jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹ̀yin oníjẹkújẹ. Yálà bóyá pásítọ̀ ní ẹ̀, wòlíì ní ẹ̀, àbá àfà oníjẹkújẹ. Tó jẹ́ wípé owó wọn wọlé àtowó yahoo, bóyá wọ́n pààyàn ní o, wọ́n fi ṣe ní ẹ̀ mọ̀. Ẹ mọ̀, ẹ máa gba owó, ẹ máa gbowó kówó ṣàtidé, gbogbo ilẹ̀ fẹ́ gun mọ́tò, lẹ́fẹ́ gun bàálù. Èyí á jẹ́kọ̀ fún gbogbo yín, gbogbo owó kọ́ lèèyàn ná. Wọ́n ṣe transfer owó ọpẹ́, iṣẹ́ kí ni wọ́n ń ṣe. Àwọn ọmọ ìjọ yìí náà sì ni wọ́n ní bóyá nìkan àbí méjì lára àwọn tó pa bọ̀bọ́ yìí ni ò sí ń bẹ̀ tí ò bá wọn ṣiṣẹ́ òru mọ́jú, wọ́n lọ bẹ̀ wọ́n lọ ṣiṣẹ́ òru mọ́jú. Ẹ̀rí gbogbo ẹnu tán. Mo ṣe ń sọ wípé orí nìkan náà nìkan ló lè kólùṣọ́ yọ tí ò bá mọ ọwọ́ tí ò bá mẹsẹ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n tó bá mọ̀ òun náà ó bá lọ. Òun náà ó bá lọ. Àwọn kan tún gbáṣọ lọ́bẹ̀ lọ́jọ́ Sunday, wọ́n gbáṣọ gẹríyẹ lọ́bẹ̀, wọ́n fẹ́ lọ ṣèsìn kó tó di pé àwọn ọlọ́pàá lé gbogbo wọn dànù. Ẹ̀rí pé ìjòyè aláìnílò ní ará Galatia. Ṣówó gbá, ṣówó ọrẹ, ṣówó ọpẹ́ ìtẹ́jẹ́ gan tó ti há yín lọ́nà fún. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìjọ yìí, ó yẹ kẹ́yìn gangan láwọn kankan ìgbésẹ̀ tẹ́ máa gbé láti ràn iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí, láti ti mọ̀ pé kí ló ṣẹlẹ̀ láyìíká yìí. Wọ́n ní so ẹ̀yin tó yẹ kẹ́ ẹ tara pé wọ́n lè yan sọnù láyìíká yìí. So definitely tó wáyé pé ọmọ ọjọ́ kan ló ń bọ̀ wá sí chọ́ọ̀chì, tó ẹgbẹ́ rí ò tí máa ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ ń pẹ́. Ó wà ní ṣẹlẹ̀ sọ́mọ ọjọ́ tó ń bọ̀ wá sí chọ́ọ̀chì kẹ́, kí ló ṣẹlẹ̀? Ó dẹ̀ pa àṣẹ́fù mọ́ nìyẹn o. Kẹ́yìn gan kẹ́ ẹ ti lọ sí iléeṣẹ́ ọlọ́pàá, kẹ́ ẹ ti lọ rìpọ́ọ̀tì pé ẹjọ́ bá wa kankan ṣẹlẹ̀. Wọ́n ní ọmọ kan, wọ́n ló pè, wọ́n ló sọ pé bí ìlò ń dé, kí ló wá ṣẹlẹ̀ láyìíká, ìgbésẹ̀ wo lẹ gbé? Ṣé nígbà míì máa ń wà tí nǹkan bá ṣẹlẹ̀, kò kàn mí ló máa ń fìyà jẹ lòmíì. Ìgbà tó léèyàn sọnù tí wọ́n ti ń dárúkọ ṣẹlẹ̀ láti January 16 tó ti dárúkọ pé iwájú ṣẹlẹ̀ lọmọ ìdé, iwájú ṣẹlẹ̀ ló dé, iwájú ṣẹlẹ̀ òun pariwo níwájú ṣẹlẹ̀, girlfriend pariwo iwájú ṣẹlẹ̀, ọ̀rẹ́ ẹ̀ pariwo pé ń pé iwájú ṣẹlẹ̀, ìyá náà ló pè pé wọ́n sọ pé iwájú ṣẹlẹ̀, tí wọ́n ti ń pariwo. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ṣẹlẹ̀, ìgbésẹ̀ wo lẹ gbé? Ẹ jókòó sílé, ẹ ń jẹun, ẹ ń momi, ẹ̀yin náà gbé ìgbésẹ̀. Ká nígbà tẹ́ ẹ ti ń gbọ́ lẹ́yìn náà bá ti dìde kọ́mọ́ kíá pé nǹkan kan máa ń ṣẹlẹ̀ ládùúgbò wa, ẹ jẹ́ ká tẹ̀ ẹ wo ojú ni alákàn fi ń ṣọ́rí o, ẹ jẹ́ ká joyè ojú ni alákàn fi ń ṣọ́rí o. Tó bá gbọ́ gbẹgbẹgbẹ tó bá tètè dé, wọ́n á gbé sẹ́ǹkù lé ẹ o. Kẹ́yìn kan ti bẹ̀rẹ̀ kẹ́ẹ̀tì ẹ̀ tí èyí gangan fúnra ara yín ní on the 16 yẹn, tí ìbá ṣe pẹ́yìn gan ẹ máa parọ́ ní on the 16 yẹn. Ó yẹ kí ojú ibi tí wọ́n sin ọmọ yẹn tó yẹ kó sì fresh. Olùṣọ́ ó ṣe níbi ṣọ́ọ̀ṣì yẹn, ó yẹ kó sì fresh. Nígbà tẹ́ ẹ ti gbọ́ pé wọ́n wáyàn, ẹ̀tọ́ yín kò jáde kẹ́ káwọn èèyàn, àwọn boys, kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yà, ẹ̀yin ará church ẹ̀ nìṣó. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ ṣàdúró èèyàn méje,
àwọn ará ṣọ́ọ̀ṣì á pé ẹ̀rí àdúrà èèyàn méje ṣe so kẹ́ wá kó èèyàn méje yẹn kẹ́ wá rìn gbogbo ibẹ̀ yẹn káàkiri ṣé ẹ ní rí ibi tí wọ́n sin sí ojú ẹ̀ sì máa fresh lọ́ndì 17 tí wọ́n wá ọmọ yẹn ṣùgbọ́n ẹ̀yin kò gbé ìgbésẹ̀ kankan ẹ̀yin náà ò gbé ìgbésẹ̀ kankan so ọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ ti pásítọ̀ yẹn ó kù ẹ̀yin àti iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn tó fẹ́ rojọ́ yìí ipa tó bá lé ẹkún bẹ̀ lókùn yìí ló lè yọ yín ṣùgbọ́n èyí náà ò ṣe dáadáa àwọn bọ́ìsì yẹn ó lè ṣe pé wọ́n fi ṣàkóbá fún pásítọ̀ ni àwọn ọmọ ọjọ́ ẹ̀ náà ló kóbá ó lè jẹ́ bẹ́ẹ̀ àmọ́ ó lè jẹ́ pé pásítọ̀ torí à ń gbọ́ fèrèfèrè pé àwọn kóòtù mẹ́fà ẹ̀rọ tí pàṣẹ parọ́ pé àwọn mẹ́fà ni wọ́n ọmọ kọ́tìsì yẹn kiri kan pé pásítọ̀ ni bàbá àṣálẹ́ wọn àmọ́ nígbà táwọn iṣẹ́ ọlọ́pàá bá tó tẹ̀ torí pé mo ṣe wàṣẹ bóyá sọ pé tí ilé ẹjọ́ ò bá tí ì fìdí nǹkan mọ́lẹ̀ a kì í fẹ́ nà ń bẹ̀ ká há máa ẹ̀ pé báyìí ni so àwa máa ń try láti wà ní safer side ká sọ pé they are still suspect so tí iléeṣẹ́ ọlọ́pàá bá wá ṣe ìwádìí àwọn ló máa fún wa lábọ̀ kò sí nǹkan tá a fẹ́ sọ mọ́ Ọlásùnkànmí Quadri Adédàmọ́lá wọ́n ti pa láti 17 January 17 wọ́n dẹ̀ wú òkú ẹ̀ lónìí March 11 ṣé ò ní kọ́lẹ̀ 11 àbí 12 ẹjọ́ kí ni déètò ni ṣé nìkan ni 12 Wednesday 12 ó ti máa lọ jẹ́nà ó ti lọ 2 months now ó ti lọ kó 2 months pásítọ̀ ẹ̀yin ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ṣe nǹkan kan sí kó tó lè pa pariwo Princess for mistake thank you ṣe nǹkan kan sí tá a bá pariwo síta nǹkan ẹ̀yin náà mọ̀ pé àìmọye àwọn èèyàn ni ó ti sọnù ni ó ti kú lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé wọn ò léèyàn wọn ò lóhùn wọn ò ní voice wọn ò ní platform bíi ti Elijah Sunday thank you wọn ò ní platform níbi tí ayé ti máa gbọ́ wọn. tí ò bá ṣe wípé bóyá apariwo síta lórí ìkànnì yìí ṣàṣírí máa tú ó ní mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Celestial Reality Check tí wọn ò jẹ́ kí tí wọ́n dì sí ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé nígbà tá a sẹ́ pé òkú yẹn ẹgbẹ́ màdọ́kọ̀ sọ wọ́n ní wọ́n ti wú òkú yẹn láyìíká wọ́n sọ bẹ́ẹ̀ ni nítorí pé wọn ò fẹ́ kí wọ́n lọ wú òkú yẹn ṣé ẹ mọ̀ wípé látìgbà tí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tó ti tọwọ́ bọ ọ̀rọ̀ yìí ló ti lọ da àwọn ọlọ́pàá síbẹ̀ kán máa ṣọ́ ṣọ́ọ̀ṣì yẹn àtàgbègbè ẹ̀ láàárọ̀ àtọ̀sán àti lóru pé ọ̀fọ̀n kankan ò gbọ́dọ̀ fi ìrònú gbà bí ò jẹ́ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí wọ́n ti lọ wó ìgbà táwọn ará àdúgbò láwọn rí àwọn kan tó wọ́n pé wọ́n wó kú ó lè jẹ́ àwọn boys ẹ fẹ́ lọ wú nígbà yẹn ni bóyá wọn ò rí wú ṣùgbọ́n gbà táriwo ti pọ̀ lórí ìkànnì yìí ẹ mọ̀ pé Ọlọ́run gan ló mú wọn ìgbà wọn la ṣẹ̀ṣẹ̀ pariwo lórí social media wọ́n filẹ̀ bẹ́ẹ̀ ni ká ní wọ́n ti fẹ́ change ibi tó wù sí àwọn àti change àwọn àti lọ jù sódò èmi ò wá mọ ìdí tí wọ́n ṣe ní traces ibi tí wọ́n gbẹ́lẹ̀ sí ní January 17 18 19 tí wọ́n ń lọ bẹ̀ torí kò jìnnà wọ́n dẹ̀ ti lọ report in police station ó lágbára díẹ̀ Ọlásùnkànmí ti lọ. ẹ jẹ́ ká wá bá ṣe máa ran bàbá yẹn lọ́wọ́ kó lọ sin ọmọ yẹn torí àṣà today kò sówó kankan lọ́wọ́ wọn mọ́. má padà fi ẹ jẹ́ kí n wò bí mo lè pín phone number wọn sí orí Facebook
lẹ́yìn ìgbà náà ẹ jẹ́ sáré fi sí orí kinní náà kó tó ká tó gba ìpè wọlé. Fídíò pọ̀ lọ́wọ́ mi gan o, fídíò pọ̀ gan, àwọn tá a rán lọ síbẹ̀ gan ọkùnrin gan sunkún ni. Ọ̀nà Òdodo TV, God bless you, ọkùnrin Bishop ó sunkún nígbà tí mo bá wọn sọ̀rọ̀ mo ní olóò ti sunkún darí olóòní ò dá rárá. Wọ́n ti rí òkú ẹ̀, wọ́n ti lọ wú òkú ẹ̀ lórí péèjì wa ni. Ẹ jẹ́ kí n wo fídíò pọ̀ gan o, gbogbo bí program yẹn bí wọ́n ṣe lọ wú jáde tó ń ṣe gbogbo ẹ̀ mọ̀ mélòó la fẹ́ máa post. Ẹ jẹ́ kí n fi ti bàbá yẹn síta, ìyẹn bàbá Ọlásùnkànmí, torí ibi tó ń gbòkú yẹn sí ìjọba kan gbé síbi àwọn ló máa lọ gba òkú yẹn jáde. So adẹ́rò pé ó pẹ́ jù bóyá Friday àbí Saturday Monday wọ́n lọ gbé òkú yẹn jáde. Àwọn student union management school yẹn gbogbo ló wà níbẹ̀, wọ́n try gan pẹ̀lú wọ́n wà pẹ̀lú CP lónìí wọ́n wà pẹ̀lú àwọn ọlọ́pàá láti rí i pé wọ́n wú jáde. Má ṣe o náà mọ́jà ṣẹ́rìn, ẹ̀yin tẹ́ ẹ ṣẹgbẹ́ òkùnkùn mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ lọ jáwọ́. Wáyé pé lóòótọ́ lọmọ yìí bá ní visa Belgium ṣe pé ó ti bàrìn àjò ayé ẹ̀ jẹ́. Wáyé pé lóòótọ́ ló bá ní visa tó jẹ́ ti Belgium lọ́wọ́, fúnra rẹ̀ ló ba ìrìn àjò ayé ẹ̀ jẹ́. Ẹ gbàgbé ẹ̀ kí ló ń jẹ́ travelling. Ìkejì ẹ̀gàn ọmọ ìyá méjì, ṣó yẹ kó dájọ́ ọkú fọmọ ìyá méjì ṣá. Gbogbo Nàìjíríà léwu báyìí. Bẹ́ẹ̀ ni o ò ní lọ sí church, wọ́n ní Lion Day ni. Àwọn àfáà lọ́dọ̀ wọn náà ò ní lọ sọ pọ́dọ̀ àfáà kankan. Ẹ̀rù ọba náà ni alápàtà náà àrètí lọrin. Ò ní lọ hòtẹ́ẹ̀lì kó o lọ sùn. Àwọn Kákọ́sí Adédoyin wọ́n kún hòtẹ́ẹ̀lì táwọn ibi tí ò ní jẹ́ táwọn Kákọ́sí Adédoyin. Iléeṣẹ́ ọlọ́pàá ayé ìgbà kan làwọn èèyàn lọ police station, bọ́rọ̀ bá rújú wọn lọ police station, wọ́n bá ti drive lálẹ́ àbí wọ́n travel lóru wọn ilẹ̀ ti ṣújù wọn lọ police station wọn lọ sùn. Àti gbọ́ gbogbo story tó ṣẹlẹ̀ no be today, kò ṣe ayé àtijọ́ ni, kò ṣe é dúró sí. Kó o rìnrìn lójú títì bí ẹ̀hún lẹ̀ máa lọ́gán kí n máa travel ó léwu lọ́wọ́ àwọn ajínigbé pamọ́. Ẹ jọ̀ọ́ kíní tí mo pín yẹn ẹ bá mi tẹ like sí káwọn èèyàn lè máa rí. Pẹ̀lú nǹkan tá a gbọ́ àti ìgbọ́ nínú gbogbo àwọn tó ń jẹ́wọ́ wípé ọmọ ẹgbẹ́ òkùnkùn ni Ọlásùnkànmí Quadri Adédàmọ́lá, wọ́n ló ṣìrìn ní sáàrin wọn láti ṣàlàyé. Ó ṣìrìn ní sáàrin wọn, wọ́n ṣèpàdé lọ́wọ́ òun kọjá, àti pé Ọlọ́run dáríjì mí, ìpàdé ṣágo 7 náà máa ń ṣèpàdé ẹgbẹ́ òkùnkùn ni àbí wọ́n máa ń ṣe lóòru. Bọ̀ṣẹ́ àwọn pípọ̀ sígbà tí ilẹ̀gùn ò tí ì ṣojú àwọn kan bóyá àgbàtẹ́gbẹ̀gbẹ̀ chọ́ọ̀chì náà ni wọ́n ṣe tán, wọ́n tún wọ ṣọ́ọ̀ṣì, wọ́n lọ ṣèsìn, wọ́n lọ ṣèdúpẹ́ pé àwọn ti pa ẹnìkan, àwọn bí ìdúpẹ́ kí náà lọ ṣe. Àwọn ọmọ sẹ̀lẹ̀ ni, àwọn sẹ̀lẹ̀ ló pààyàn. So bóyá olùṣọ́ wà fully involved or not, we don't know yet. Iléeṣẹ́ ọlọ́pàá ló máa fi díẹ̀ múlẹ̀ fún wa nínú ìwádìí tí wọ́n bá ṣe. Àwọn ò ní ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀dẹ́, àwọn ò ní bẹ́ síwájú jù. Nǹkan tó ṣẹlẹ̀ yìí ó bani lọ́kàn jẹ́, ó gbomijé lójú èèyàn. Ẹ dákun ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún un náà ní ẹnìkejì rẹ̀, jẹ́ ká tọ́jú ẹ̀. Òun náà ní ti bàbá Ọlásùnkànmí. Ẹ dákun ẹ jẹ́ ká ràn bàbá ẹ̀ lọ́wọ́. Ẹ jẹ́ ká fi tá a bá ní ká fún wọn. Tá a bá fún wọn kí wọ́n lè gbé ìrún, ṣé ìrún ni ká pè ọ́ jálajálà tó kù àbí kí ló tún kù? Wọn ṣáà lè mọ òwòrán bẹ́ẹ̀.
àwọn ẹ̀ṣọ́ ọlọ́pàá ti yọ jáde kò sí autopsy kí wọ́n máa ṣe ń bẹ̀ ṣe autopsy wọn ló fẹ́ ṣe autopsy wọn ló fẹ́ ṣe ó wà pathetic kan so ẹ jẹ́ ẹnikẹ́ni tá a bá anything tá a bá ní ẹ jẹ́ kí ká ṣe fún bàbá ẹ ṣe àkáǹtì yẹn nìyẹn ẹ máa bá mi pin ẹ máa bá mi share àkáǹtì yẹn jọ ẹ máa bá mi repost àkáǹtì yẹn káwọn èèyàn rí dáadáa ẹ máa bá mi repost and I want you to share this show. Ẹ má gbàgbé iléeṣẹ́ Landness Homes and Properties tẹ́ ẹ bá fẹ́ ralẹ̀ iléeṣẹ́ Landness Homes and Properties náà ní kẹ́ ẹ lọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pe Landness Homes and Properties sí òun náà ní 080 àti 7 tàbí kẹ́ ẹ lọ sí www.landnesshomes.properties ẹ lọ kàn sí wọn bẹ́ẹ̀ kẹ́ mọ̀ pé Olúwa ló fún wọn ṣe kì í ṣe èèyàn anílẹ̀ káàkiri ó wà ní Ìbàdàn ó wà ní Ògùn State ó wà ní Lagos State ilẹ̀ wa dẹ̀ ní global CFO a dẹ̀ máa fún yín ní red copy survey ó máa ní survey red copy ẹ máa fẹ́ ṣe red copy sí ìyẹn mọ̀ pé 250,000 ní Ìbàdàn mi wàá mọ Ọ̀yọ́ State mi mọ another state yóò tún jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run á ràn wá lọ́wọ́ but ilẹ̀ ó dáa so ilé àti ìfìdí ẹ̀ múlẹ̀ Empress àfìdí ẹ̀ múlẹ̀ bóyá ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ní kì í ṣe ọmọ ẹgbẹ́ òkùnkùn ó rìn sáàrin wọn ni bọ̀ àdúgbò tó lóò ti ń bọ̀ sáàdì tó ti ń bọ̀ yẹn ni wọ́n sọ pé bóyá wọ́n ní beef àbí wọ́n ti bìlí pé àwọn èèyàn bọ́ á rí i pé lára àwọn tó wà ń bẹ̀ pẹ̀lú nǹkan tá à ń observe yìí wọ́n mọ̀ because àwọn tó sọ pé ọ̀là fún wa ní kíní àfún wa lówó náà wọ́n ní wọ́n ń gbọ́ nínú fóònù yẹn definitely wọ́n mọ̀ tó fi ń dárúkọ ẹ̀ bóyá torí pé ó ti wá mọ̀ wọ́n ti màṣírí yẹn ni ọ̀gá ìṣe pé kọ́ wọlé pàdánù Sheriff ní kan pàdánù wọ́n dẹ̀ ṣàpá wọ́n ẹnì kọ́kọ́ ló máa ṣàyàn báyẹn wọ́n máa dájọ́ ni kò yí sì kẹ́mi tó bọ́ lọ́wọ́ èèyàn ṣíṣá gan kán tó ṣá èèyàn kéyí ṣíṣá tó jẹ́ kéèyàn kú wọ́n ti gbé lé níbi tí ò dá nìyẹn wọ́n ṣàpá ni wọ́n lò bọ́n wọ́n ṣàpá tó fi kú wọ́n dẹ̀ pa tán wọ́n dẹ̀ gbẹ́lẹ̀ wọ́n dẹ̀ gbé sí i then wọ́n ti wá ṣe ṣáàyàn ó jẹ́ kẹ́jẹ̀ wà lára wọn so wọ́n tún wá ṣe lọ sínú church tó jẹ́ pé white wọ́n tún lọ sínú church tó tún lọ ṣèsìn wọ́n ṣèsìn wọ́n tún ṣèdúpẹ́ ìdúpẹ́ páwọn ti pààyàn wọ́n wà succeeded àbí wọ́n ti succeed àti pààyàn àwọn understand irú ìdúpẹ́ yẹn ẹ tó bá fẹ́ pè wá ẹ̀mí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè wá sí ẹ fi àmì ìṣirò àmì àròpọ̀ sí iwájú ẹ̀ kó lọ pẹ̀lú ọ̀kan kẹ wá fi 1 1 7 ẹ̀rin 2 ẹ̀sán 7 òdo 8 2 ẹni tí ẹ bá fẹ́ pè ẹ jẹ́ ká gba ìpè kan tàbí méjì ká máa lọ ẹ tó bá fẹ́ ṣàdúrà fún wa ìdí nìyẹn jẹ́ ká máa gbàdúrà ká lè máa gbàdúrà fún àwọn ọmọ wa ẹnikẹ́ni tó bá wá ire Jerusalem yóò ṣe rere àwọn ọmọ wa àwa gangan fúnra ara wa tó bá ipá gbàlagbà náà ló kọjá táyìn wọ́n ṣe máa pa náà nìyẹn ẹ wo géńdé ọkùnrin ṣe àwọn sọ pé ẹnì kọ́kọ́ ló pa because bọ̀bọ̀ yẹn náà géńdé ọkùnrin tó pẹ́ nìkan ni wọ́n àtẹ̀jọ́ pò èèyàn 6 ló ṣàpá ẹ̀rìpọ̀ lẹ́kọ́ lágbára. Hello, Celestial Reality Check. Ẹ kálẹ́ ìyá láti. Ẹ̀rìpọ̀ gbẹnu tán. Ẹ kó ìtọ́. Àwa nìyẹn o. So àdúrà mi fún káàdì kí Ọlọ́run kó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. Àmín. Àwọn òbí ẹ̀ ní Ọlọ́run jẹ́ kí wọ́n rí ọmọ tó máa jèrè tí ó máa jèrè wọn. Ẹ̀yin wọn á jẹ́ pé ní ṣàìsàn. So it's really pathetic because this particular case ó jẹ́ ìyàlẹ́nu. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó wà involved including ẹ̀yin fúnra yín ìyálàjẹ courtroom akitiyan yín will never go unnoticed and a dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Ọjọ́ tí news jáde ní TVC pé wọ́n ti rí òkú Kadri mo sọ pé torí ẹ̀ ni àwọn ọlọ́pàá ṣe lọ surround ibẹ̀ yẹn tí wọ́n fi close ibẹ̀ down ṣùgbọ́n wọn ti exhume ẹ̀. So but information táwọn gbé jáde which was very good òun ni pé àwa ti gbọ́ the real reason so wọ́n kàn ní àwọn kan fẹ́ wá go church so àwọn try láti protect kò sọ́lọ́pàá tó máa lọ protect orú nǹkan bẹ́ẹ̀ but they know what they are doing and wọ́n lè láti gbé gbogbo information wọn jáde because it's a very strategic information so then
àwọn bàbá kábíyèsí yẹ wọn ò gbọ́. In fact, ọjọ́ yẹn, what I did was to speak to Uncle Kabri. So mo lè ṣàlàyé fún pé kọ́bá ìbá ló ṣẹlẹ̀. Ó ní àwọn ò tí ì gbọ́. Dábì Kabri nǹkan àti mọ́mí ẹ̀ ó lọ́wọ́ à ń church pé wọ́n ń ṣe prayer. So ìyẹn jẹ́ àlébù kan tó kún díẹ̀ káàtó fún àwọn ọlọ́pàá. Because information tí ó jáde sórí TVC kí lorúkọ ẹ̀ TVC yẹ tí àwọn òbí gangan tí wà wẹ̀ ó yẹ káwọn ọlọ́pàá ti communicate pẹ̀lú wọn wọ́n lè gbáradì kó má lọ fa shock tí wọ́n bá gbọ́ lójú. So anyway, I think gbogbo ẹ ti fìdí jọ́lẹ̀ síbi kan báyìí ibi tó jẹ́ fìdí jọ́lẹ̀ sí ti gbogbo wa rí òun ni pé wọ́n ti wú òkú ẹ̀ jáde. So gbogbo information tá a ti gbé láti lẹ̀ wá láti February 20th láti bẹ̀rẹ̀ sí ní post. ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì ìṣẹ̀lẹ̀ yín ni wọ́n ti dẹ̀ ti gbé jáde ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì yín ni. kò sí rọ́ńbẹ́ a lè deny kò sí anybody tó lè deny because gbogbo adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ṣàrí gbé jáde kán lè lọ sin ọmọ lọ́mọ. tẹ́ bá rántí ìyá aládé mi mo bí àmọ́ sọ fún yín ọjọ́ tí bàbá ẹ̀ àti àwọn pàǹtí tí wọ́n lọ sí ibẹ̀ that was 2 days before kan tó lọ tibẹ̀ yẹn pa. Ẹ̀gbọ́n ẹ̀ ní òun ṣubú nígbà tó ń débi fẹ́ǹsì yẹn fẹ́ǹsì bíi shallow grave tán ti gbé òkú ẹ̀ jáde ó lóun ṣubú pé kọ́kọ́rọ́ mo ti sọ. Yes, so ó wá kí yẹn ó pẹ́pẹ́pẹ́pẹ́ kó tó di pórí in fact wọ́n dé Abẹ́òkúta very late nígbà tó máa padà. So definitely ọmọ yẹn ti ń funra ọmọ yẹn ti ń communicate ṣẹ́mọ̀ ẹ̀jẹ̀ ó lágbára. Ó sọ fún mi pé omi tó ń wà rè ẹ̀hún lẹ̀ ń wá ohun rè ń bì yìí. Ó ti yẹ yín jù nígbà tó ṣẹlẹ̀ gangan ni. So ó ṣe ní láàánú pé àwọn ọmọ ìjọ wa kàkà tí wọ́n ní ọgbọ́n kan ní làákàyè kan tiẹ̀ bá òbí ẹni tó sọ ọmọ nù kan bá kẹ́dùn wọn ní any simple brain láti lè kẹ́dùn pẹ̀lú òbí ẹni tó kú ṣé bẹ́ẹ̀ la bàjẹ́ tó níṣẹ̀lẹ̀ ni. Gbogbo ń bá orí ayélujára kiri wọ́n bẹ̀rẹ̀ sí ní kéyìn lédè ní ṣámúgà síta ẹ̀ ń dìfẹ́ǹdì aṣọ pẹpẹ ẹ̀ ń dìfẹ́ǹdì mẹ́jọ́mẹ́ǹtì ẹ̀ kíìtì tó fi jìnnà síṣẹ̀lẹ̀ gbogbo kọ́ńpáǹdì ibẹ̀ yẹn ṣẹlẹ̀ yẹn ló wà bẹ́ẹ̀. Bó ṣe jẹ́ pé ògiri lásù ló la ògiri tó wà bẹ́ẹ̀ ló la lásù àti kọ́ńpáǹdì ṣẹlẹ̀ nìkan náà ló wà gbogbo bẹ̀ yẹn. So movement yẹn nǹkan tó ṣùọ̀ gbogbo yẹn ti rí òun ṣe nǹkan téèyàn lè rí. Anyway àwọn tó pa wọn ní nísìnyí kẹ́jẹ̀ wá gbọ́ tẹ́ bá wo confession sheriff mo sọ pé ààrí ìjẹ́ kó wà on head. Confession sheriff ẹ̀ máa rí tó ń sọ pé àwọn bíi 5 àwọn ṣètò òru ẹ̀jẹ̀ ti sọ gbogbo àlàyé yẹn ti máa ń padà sẹ́yìn. So kí nìyẹn mí. wọ́n lọ ṣèṣe òru pẹ̀lú pásítọ̀. Ẹ̀jẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì yẹn. Nígbà tí wọ́n pa ọmọ ọlọ́mọ tán wọ́n tún wọ ṣọ́ọ̀ṣì wọ́n lọ ṣèṣe òru bọ́mọ ṣọ́ọ̀ṣì ọmọ sẹ̀lẹ̀ ni wọ́n. Kò sí olùṣọ́ àgùntàn tí ò yẹ kó mọ àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀. It's a very very risky job tó bá jẹ́ olùṣọ́ tó mọ àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ ó kún díẹ̀ káàtó. Ẹni tó bá jẹ́ ń forí balẹ̀ níjọ kan tí wọn náà bá mọ olùṣọ́ ẹ̀ inú ewu ló wà. Ewu ńlá. Àgùntàn gbọ́dọ̀ mọ olùṣọ́ ẹ̀ olùṣọ́ gan gbọ́dọ̀ mọ àwọn àgùntàn ẹ̀. Àjẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì ni ò jẹ́ kí Mósè lélẹ̀ lérí náà. So ìjìyà ẹ̀ ní gbogbo wọn wà nínú ẹ̀ yẹn. Bó ṣe wá fẹ́ sọ pé òwò àwí ẹ̀ nígbà tí àwọn bíi 5 nínú àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ tí wọ́n wà nínú ọmọ chọ́ọ̀chì ẹ̀. Tí ẹ̀rí jẹ́ dájú tó fi tó tí wọn náà yẹ ti bá wọn pín nínú owó. Bóyá orí ọ̀fẹ́ fídíò ṣọfà ló máa yọ dẹ̀ máa yọ gbogbo àwọn tó kù mi ò tí ì lè sọ because Nàìjíríà la wà anyway. Abdul tí wọ́n tó jẹ́wọ́ pé òun pa alágbájá òun pa tẹ̀bẹ̀dù àríbi tí gbogbo ẹjọ́ ń dà. Àwọn ọ̀jẹ̀gbọ́n náà ọwọ́ ọ̀nà kì dọ́dọ̀ wa wọ́n fẹ́ fi àmọ́ jẹ kọ́ má fi nù wá àmọ́ jẹ wọ́n jẹ́ gbélé wọ́n fẹ́ fi lọ wá ní. Ààrẹ ò yá mi ó ní mental problem ní ó ń gbógun mọ̀ wọ́n á pọ̀ ju gbogbo dọ́kúmẹ́ǹtì láàárọ̀ ní mental psychiatric wọ́n á pọ̀ jẹ̀ jáde wọ́n má yẹ ti lè present ẹ̀ fádájọ́ bá ti ní ó yá psychiatric máa bọ̀ wá dúró ṣé lóòótọ́ lọmọ yìí ń gba oògùn tó ti parọ́ wọ́n á dá wọn lè ní kọ́ á ti ríbi tán ti ń dájọ́ ọkú fẹ́ni tó bá dìyẹ ní Ọ̀ṣun láti ẹ̀sìn rẹ̀ tó gbé 700 billion owó pension tí wọ́n ní kó san
fine 700 million. àti láwọn tó gbówó tán léjò ló gbówó mì. Exactly. So Nàìjíríà nìyẹn a mọ bó ṣe ń lọ. Àdúrà tèmi ni pé kí Ọlọ́run kó pẹ̀kì sí bàbá àti ìyá Quadri. Gbogbo àwọn tó ń gbọ́ wa àtàwọn tí wọ́n ń wò wá lórí awuyewuye ọ̀rọ̀ yìí tó ń lọ káàkiri. Ohun kan tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ ni pé ẹlẹ́ran ara ni gbogbo wa. And ó yẹ ká ṣàbíamọ ẹni tí ò bá bímọ kí ara ọmọ kó tá. Ìjọ ẹ̀sìn kò ju ìwàláàyè àwọn ènìyàn lọ. Bàtà délé ayé là ń ṣe ẹ̀sìn. So gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń pariwo tẹ́ ń sọ oríṣiríṣi ẹ̀yẹ́ dìfẹ́ dára yín torí ẹ̀ máa ẹ̀sìn ní ẹ̀ máa táyà. Gbogbo ẹjọ́ tẹ̀ ń lò yẹn lára ara yín gbóná ẹ̀ nídìí ẹ̀. Ẹ wọlé yín kẹ́ lọ mú gàrí. Èmi ò kí ń gbọ́ pá mi ò kí ń gbọ́ pọ́ńtè mi. Tí ẹ lè gbọ́ ẹ sí lẹ́wù yẹn náà tẹ máa fi gbọ́ ṣèbí ariwo ìjọba náà ni àwọn aláàjọba náà là ń pa. èyí náà wọ́n máa gbádùn wọn dọ́gba tí mi ṣọmọ ṣẹlẹ̀ wọ́n máa rẹwà gbárùwò jọ yín débi. anybody tó bá ṣe tí ò dáa la máa gbé jáde kí ló kàn mí kí ló kàn lù tiwa. ẹ bá gbèdé ju ibi ẹ bá ti gbọ́kàdé ni ẹjọ́ dé. bẹ́ẹ̀ni kò sí nǹkan táwọn ọmọ ìjọba ò lè dìfẹ́ǹdì nǹkan tí wọ́n lè dìfẹ́ǹdì kò sí. àwọn ọmọ ìjọ yín dìfẹ́ǹdì yá tì. ṣé bí àwọn ọmọ ọjọ́ yìí different wọ́n ní kò sókù láyìíká. Rántí gbà tí mo bọ́ ṣe ṣé o fẹ́ bá rí bọ́ ṣe ya bò mí bí. wọ́n ní kò sókù láyìíká. àwọn ọmọ olùṣọ́ yẹn àtàwọn ọmọ ìjọ ẹ̀ wọ́n ní kò sí nǹkan tó jọ irọ́ là ń pa kò rí bẹ́ẹ̀ kìíní kan wọ́n tún lọ bá àwọn èèyàn nínú inbox àwọn tá a lè ṣá ń blocking náà ṣá wọn blocking a lè ṣì máa ṣá wọn blocking lọ Facebook ṣe àyè blocking sílẹ̀. adúpẹ́ lọ Facebook. A lè pera wa ní Kristẹni ká má ní sympathy no human sympathy for anybody ó ṣe ẹran lókù náà. Káyọ̀dé Àjàlá mídíà àwọn pastors office ṣé ẹ̀ ń gbọ́ báyìí ṣé ti ní tó wá ṣe ẹbí tọ́rọ̀ já sí tẹ́lẹ̀ fẹ́ lọ béèlì olùṣọ́ bàbá béèlì ẹ̀ ṣáà wọ̀ bí ọ̀rọ̀ lọ. Wọ́n ti fìdí rẹmi sí kọ́nà kan torí lẹ́tà ìsọnù tó ń gbé jáde kò ní nǹkan. wọ́n tún wọ́n ni wa wọ́n ọ̀pọ̀ pa àwọn justice wọ́n wọ́n ni wa lórí social media wọ́n kọ̀ gbọ́dọ̀ wá a sì mọ́ jẹ́. nígbà tí ọ̀rá dátà fún mi olùṣọ́ yìí gan pásítọ̀ yìí gan ọ̀rá dátà fún mi ábọ̀sibọ̀sí Káyọ̀dé Àjàlá kí ló kàyé mi. èèyàn mélòó ló lè wọ́n nù bẹ́ẹ̀ mélòó ló ti arrest mélòó ló ti jáde ọmọ sọ̀rọ̀ láti January 16. January 16. wọ́n tó pariwo kiri lórí abẹ́fẹ́ yìí nígbà tá a post ọmọ yẹn tá a post sticker pé ọmọ yẹn sọnù ní February 20 mélòó ni wọn ló gbé kó tó gbé náà they don't care wọn àdè mọ̀ pé ara wọn ni só fi rùn àwọn àdèkẹ̀lẹ̀ mọ̀ pé ara wa ni só fi rùn láti òde 20 yẹn wọ́n dákẹ́ wọn gbé ó wá ń kàn pé ó ń kàn yín ẹ̀kẹ́ wá ń jáde ẹ̀ ń ké yín lé ẹ yé gbé ẹ̀rọ ẹlẹ́rù sórí kẹfà sí yín sápá. Ọlọ́run bẹ̀lẹ̀ aláwọn kan wá bá mi Ọlọ́run bẹ̀lẹ̀ wú á ṣe kinní kan kinní kan wá lè má mo ní kí ló kàn mí pẹ̀lú kí ló wá kàn mí pẹ̀lú ẹ̀ mo là lẹ́yìn ọ̀kú àwọn ọmọ sọnù àwọn abi tó wọlé sí ẹ̀ sọ Ọlọ́run kìíní. àbòsí yẹn jẹ ló máa pa wọ́n àbòsí ló máa pa wọ́n ẹni tó bá ní bí Quadri ṣe kú kò dùn òun kó mọ́mọ́ tiẹ̀ lẹ́ẹ̀kan lù pa ẹni tó bá ní ìyá Quadri àti bàbá ẹ̀ kò yẹ kán ní. ẹ jẹ́ kúrò mi aláyé please don't mess our pásọ̀ yìí wò ẹ gbé ẹyin àti pásọ̀ yẹn lọ́jọ́ kò sẹ́gbẹ́ kan jàre. olùrádàràdà wo nìyẹn ẹ wá ń jáde ẹ kéyìn lébé yín sámúgà ẹ sinmi ẹ wo ara yóò balẹ̀ ọkàn yóò jẹ́ ní balẹ̀ báyìí yóò ní tọ́jà ẹ máa explain ẹ máa táyà gbogbo ẹjọ́ tẹ̀ ń ro yẹn kò necessary èèyàn ti kú wọ́n dẹ̀ mú ẹni yẹn wọ́n gé yánmayàmá. ẹni bó ṣe wọ́n kún ni ṣé odidi èèyàn lẹ́ni tó ẹ̀rí pé odidi èèyàn lórí jàlàjàlẹ̀ torí wọ́n ti ṣá lékiri wọ́n ti ṣá pa tẹ́lẹ̀ ni gbogbo ẹ̀ tí ó ti kéré ó ti rún. àwọn tí ń parí aṣẹ pẹpẹ yẹn wọn ò fi sí nǹkan lọ́ fi wé ni nǹkan lọ́ fi gbé kúrò ní nǹkan tìjú kọ́ nìyẹn ni. nǹkan tìjú ni o. that's a shame nǹkan tìjú ni because upper clothes is sacred bóyá ìṣẹ̀lẹ̀ lọ́sùn nìyẹn nílé Ifẹ̀ tí assistant shepherd tó mú aṣọ pẹpẹ tó fi wé olùṣọ́ lórí. ẹbẹ ó mú aago church náà ló fi fọ ọmọ ló fi pa. yes tó gbé kándù tó wà lórí pẹpẹ tó fi dáná sun tó fi kúrò nínú church tó dáa fi tó fún síbẹ̀ sínú church ńbẹ̀ níwájú pẹpẹ ló fi aṣọ pẹpẹ kó tó fi pa tó fi dáná sun tó fi kándù pẹpẹ tó fi tàn. ẹ̀jẹ̀ ń kọ́ta ẹ̀ ní tìjú bàbá jẹ́sẹ̀ lẹ́ ń kọ́ ṣé yẹn ní ká má sòótọ́ ni ṣé yẹn ní ká burú ni ṣé yẹn ní ká wà wicked at it. àwọn èèyàn wọ́n pè wá ní ọmọ ẹran wọ́n pè wá lólè. ẹgbẹ́mọ ẹran jó. kí ló dé tí ṣẹlẹ̀ kí ló pé àti ń ronú ara wa. The secrecy in Celestial Church is too much. The shenanigans is every day. àwọn tó dẹ̀ ń sọ òtítọ́ yẹn àwọn lọ̀tá
àwọn lọ́tà ìjọ mímọ́ gbogbo wọn ti kéyìn jáde wọ́n ti ṣépè kiri gbogbo ṣọ́ṣẹ́ gbogbo ìpè wọn mórí wọ́n ṣépè wọ́n kó oríṣiríṣi ọ̀tá ìjọ ìyálà ìrùpẹ́ olùṣọ́ yín tó gba owó ẹni tó ń pa tó ń pín wẹ́lẹ́wẹ́lẹ́ àtọmọ olùṣọ́ yín àti gbogbo àwọn márùn-ún mẹ́bà ṣọ́ọ̀ṣì ìlérí olúwa ni wọ́n mọ̀. bàbá ọmọ ṣọ́ọ̀ṣì yìí ni wọ́n ọmọ sẹ̀lẹ̀ ni wọ́n àwọn ọmọ sẹ̀lẹ̀ pààyàn pásítọ̀ náà olùṣọ́ náà pín bẹ́ẹ̀ ẹni kan máa ẹ̀tún ẹ̀ǹdìfẹ́ kílẹ̀ ẹ̀ǹdìfẹ́ǹdì ẹjọ́ yẹ aláìlójú ti ara Gálátíà ni. ohun tó ṣẹlẹ̀ sí káàdìrí tó ṣẹlẹ̀ bára ṣọ́ọ̀ṣì yìí kọ́ ni. ẹ má gbàdúrà ẹ̀ kó ṣẹlẹ̀ sí àwọn ọmọ tẹ̀bí àti ìran yín kẹ́lí bọ́ọ̀dù má gbàdúrà ẹ̀. lẹ́yìn tí wọ́n pa ọmọ ẹ̀ tán ni wọ́n lọ ṣe yẹ̀rìmá. wọ́n lọ ṣe tó yẹ kó ṣẹlẹ̀ wọ́n tún lọ gbé sìn wọ́n tún lọ jó wọ́n tún wá máa kọrin bàbá mi ti sọ̀rọ̀ mi dáyọ̀ lẹ́yìn tó ti pààyàn tán. Imagine. Bọ́lá bí tẹ́ máa sọ̀rọ̀ yìí. Celestial láàrin yẹn Nàìjíríà kọ́ lẹ máa sọ mọ́ ní Celestial láàrin yẹn tó ti Celestial ló dé bá wọn báyìí. Kò sọ̀rọ̀ sẹ̀lẹ̀ o, ìwà àwọn ọmọ ọmọ. Ee, Gloria Popson àbúrò mi ṣó wà. God bless you, sweetheart. Ìwà Yorùbá lẹ rí, ìwà ọmọ Yorùbá òun lẹ rí yẹn ní tí wọ́n mú jáde. Gbogbo àwọn tó ń jáde náà tán gbé àṣepẹ́pẹ́ ní àṣepẹ́pẹ́. Níjọ́ tí alápàtà lọ́ni tó ṣe tiẹ̀, àwa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Àfa àṣetì á sọ̀rọ̀. Nígbà tí Celestial náà wá ṣe tẹ ní kádẹ́kẹ́ wá ní kí n dákẹ́ ìyá alájẹ́ má sọ̀rọ̀ mi kí ni kí n má sọ pé kí ni. Tẹ bá tún wọnú bọ́ọ̀sì mi ò kúkú ṣe pé màá ṣáyé blọ́ọ̀kì tèmi ẹ mọ̀ mi ò nice mo ń blọ́ọ̀kì yín ni torí mi you go explain tire mi I no dey talk. Àbí ìwà bá pòsì pé gbogbo ẹ̀yin tẹ̀ ń jáde pé sí àròsè ń parọ́ kò ní yẹ yín àwọn èèyàn bá wá ẹ máa ń wàásùn ẹ máa ń ka bíbélì ẹ máa ń kẹsẹ̀ kò yẹ kó nígbà kan ṣe pé tí wọ́n là ń parọ́ pé kò sẹ́ni tó sọnù kò sẹ́ni tó kú wọn. wọ́n ní ẹni kò sẹ́ni tó kú náà ṣé bí nǹkan tó sọ nìyẹn kò sẹ́ni bọ́dì tó sọnù ẹnìkan kò kú agbègbè yẹn kọ́ ìkan sọ pé ìgbà tó ti pè alẹ́ nìkan pè mí níwọ̀n ìgbà tó ti pè tó sọ pé ibi ìṣẹ̀lẹ̀ ló ń dé yẹn ìgbà tí wọ́n fi mi á ti kọjá mi bẹ̀ yẹn á tún sí síwájú bóyá wọ́n ṣe kíní kan mo ní alẹ́ èèyàn mẹ́ta pé ó ní wájú ìṣẹ̀lẹ̀ wọ́n àjọ jẹ́ pé wájú ìṣẹ̀lẹ̀ wọ́n ti mú mọ́lẹ̀ kò lè kúrò bẹ́ẹ̀ yẹn náà. àwọn apọ̀dà tó ń jáde yìí àwọn apọ̀dà tí wọ́n ń da tán lẹ́nu ìdìrín tọpọlọ wọn ti yòrò ọmọ sẹ̀lẹ̀ kan ló rápálá wọnú hòtẹ́ẹ̀lì ní Ìbàdàn táàrí mọ́. ọmọ sẹ̀lẹ̀ ni wọ́n sì wá ní Success Hotel nìbàdàn. wọn jáde wọn sọ̀rọ̀ sí yẹn o. ẹ kì í dìfẹ́ǹdì ara yín. ọ̀rọ̀ yóò ká wọn lára ìyẹn ò kàn wọ́n ọmọ ọjọ́ yín ni tó ń wọ sùtánà tó lọ́jọ́ tí ní Ògìjó ń bẹ̀ ló ń gbé ní Kòròdú. ọjọ́ tó ọmọ ọjọ́ yín olùṣọ́ lọ́wẹ̀ ó lọ́wẹ̀ fọ́mọ nínú odò Agbalúgbú tó odò ó gbé lọ àwọn ọmọ sẹ̀lẹ̀ ò sọ̀rọ̀ pásítọ̀ sọ́fìsì gan àgbà ọkàn Ṣẹ́gun Àjàlá mídíà gan ò sọ̀rọ̀. gbogbo yín àbòsí ta yín ẹ̀jẹ̀ ní bọ́ nídìí àbòsí yẹn àwọn aláìda ènìyàn èṣù ni wọ́n náà wọ́n wà gbọ́ níbù ni èṣù níjọba yìí èṣù ló pọ̀ jù wọ́n kàn wọ sùtánà àbòsí ìlara owó. ó yẹ ká máa dá ó yẹ kó náà máa change àwọn aṣọ alábòsí yẹn kó kàn kúrò ní white ni kó di black mọ́ wọn lọ́rùn á bẹ̀ náà fún yín. ọlọ́run change ẹ̀ dúdú ló ń wọ̀ bàbá wojú ẹ̀mí dáadáa á mọ̀ pé ọlọ́run ti pààrọ̀ ẹ̀ ọlọ́run ti pààrọ̀ ẹ má lọ wá ṣẹ́kúnṣẹ́ ara yín kẹ wá bí ilé ayé yín ṣe máa da kẹ má ṣòṣì kí wọ́n pààyàn 1.9 million owó tí ò wọ 2 million ẹ kò pọ̀ ọmọ ọlọ́mọ dànù. ọmọ ìjọ márùn-ún odidi ọmọ ìjọ márùn-ún ọmọ ìjọ márùn-ún ó yẹ ká fọwọ́ bojú ara wa ni. ọmọ ìjọ márùn-ún ọmọ ìjọ Celestial ìlérí olúwa márùn-ún ló wà ń bẹ ó rẹ pé Sheriff ló wá láti ta tó fi pé 6. yes àká ọmọ olùṣọ́ nìyẹn o tó náà gbowó o. àká ọmọ olùṣọ́ 6 tábàkọ olùṣọ́ di 7 kò sí ara mọ́ṣáláṣí láàrin wọn o kò sí ọmọ rìdíìmù bẹ́ẹ̀ wọ́n kára wọn o ṣọ́ọ̀ṣì làwọn kan ti ṣe ẹ̀sìn o àwọn bí méjì náà ni wọ́n dúró lọ́jọ́ yẹn tí wọ́n kọ́. àwọn méjì tó dúró ọ̀rẹ́ pé Muslim name ni wọ́n ní bóyá Wahab àbí Muslim name làwọn yẹn. Ìyálájé ọlọ́pàá tún béèrè ó ní àdúrà kílẹ̀ lọ gbà ní ṣọ́ọ̀ṣì lẹ́yìn tẹ́ ṣe nǹkan tẹ́ ṣe ìtàn prayer point kílẹ̀ wá lọ ń gbà ní ṣọ́ọ̀ṣì. ó lọ ṣọpẹ́ ni. ẹ wo Nàìjíríà yẹn mo bẹ̀rù ẹ̀yin ará Nàìjíríà ẹ̀yin ará Sẹ̀lẹ̀ mo gbèdì fún yín o mo júbà yín mo bẹ̀rù yín gidi gan ẹ̀yin gangan ló ń pè ní ayé ẹ̀yin ní ìjọ mímọ́ ayé ń bẹ ó fún wọn olú. yẹ́rìmá nígbà tó pààyàn tán wọ́n tún lọ ṣe yẹ̀rìmá. ṣé wọn dé lakùn how are you sira kí lẹ pé. à ń kọ jerima à ń kọ yẹn. jerima kí wàá lẹ pé. yẹ̀rìmá ẹgbẹ́ kú ẹ tọ́jà bóyá àwọn ọ̀gá máa sọ ẹ máa lọ ẹ bá ti mọ̀ pé ẹ sọ ẹ jẹ́ ẹ̀yin ọmọ Sẹ̀lẹ̀
ṣẹlẹ̀ kí ló máa ń pè ṣé jẹ̀rìmà bí yẹ̀rìmà yẹ̀rìmà mo ṣàpò orun kìíní kan jọ kan tó máa ń sọ ẹ máa lọ àwọn ọmọ kóòtù máa já mi sí ẹjọ́ bá mi kọ́ torí wọn ò ní sọ ara wọn ni só ti rùn àwọn ṣẹlẹ̀ ni wọn àwọn ṣẹlẹ̀ ni àwọn ọmọ ìjọ ṣẹlẹ̀ márùn ló pààyàn àwọn ọmọ ṣọ́ọ̀ṣì àwọn ọmọ ṣẹlẹ̀ wọn ni bọ̀dà ábítò ní fẹ́ sọ̀rọ̀ tó rà àwọn ṣọ́ọ̀ṣì wọn ni. No, mi ò ṣe èmi ò sí nídìí àpò. Àní ṣé jẹ̀rìmà bí yẹ̀rìmà ẹ̀ sọ. Irọ́ àkọ́ jẹ̀rìmọ̀ la. Jẹ̀rìmọ̀ àwọn èèyàn tẹ̀ tí kọ́ jẹ̀rìmọ̀ yàmà ẹ ṣeun jàre jẹ̀rìmọ̀ yàmà. Mọ́mí abilékọ Tolúwa lọ́pẹ́ ìyá Tolúwa ẹ ṣe dé sí ẹ ṣe correction ó wà lára yín mo ṣáà try. Jẹ̀rìmọ̀ yàmà ẹ ṣe jàre mo jẹ́rìí àwọn ọmọ kọ́tù mi bẹ́ẹ̀ yóò fún wa ẹ ṣeun jàre bẹ́ẹ̀ fún wa láǹsà ọmọ kọ́tù mi mo jẹ́rìí wọn wọ́n á fún mi láǹsà. ẹ̀yin tí mi lórí TikTok ẹ máa ṣe wọn Yínká Adébóyè God bless you Cecilia Ògúnbọ̀dé mo ṣe fún princess fún mi sì rẹ ṣe jàre Adénìkẹ́ ọmọ jẹ̀rìmọ̀ yàmà wọ́n pààyàn tán wọ́n tún lọ ṣe jẹ̀rìmọ̀ yàmà wọ́n pààyàn tán wọ́n tún lọ ṣe jẹ̀rìmọ̀ yàmà ńgbà wọ́n pààyàn tán àwọn òpònú kan wá wọnú wọn bí Adéníkì Tóyìn àwọn ẹtì ojàre thanks for the love àwọn èèyàn kan wá wọnú inbox mi wọ́n ní ìyálájé ṣìbí yẹ Christian kò yẹ kẹ́ máa ṣe báyẹn mo ẹjọ́ báwo ni mo ṣe ń ṣe torí kò yé èmi à ń sọ̀rọ̀ nípa odidi èèyàn. Hello, ma. God bless you, ma. God bless you, ma. Ẹ ṣé ma, Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa, ma. A ò ní sọmọ nù o. Lórúkọ Jésù, Wòlíì Victor, ẹ kú iṣẹ́. God bless you. Amen. God bless you. God bless you. God bless you. God bless you. Amen. For not keeping silent. God bless you. Amen. Ṣẹ́rí olóòótọ́ ìlú, òun olùṣìkàlù. Ṣẹ́rí àwọn celestial bloggers, ọ̀pọ̀ ojú wọn alágbe ni wọ́n. Alágbe oníjẹkújẹ òun ni wọ́n. Ṣẹ̀dẹ̀ mọ́ pé CRC ò kí ń ṣe alágbe. Torí pé CRC ò kí ń ṣe alágbe bíi titi wọn yẹn, wọn ò lè láìpẹ́ CRC. Àwọn táwa láìpẹ́ CRC ó tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀. Ẹ̀kọ́ wọn tẹ̀lé lẹ́yìn náà. Ọmọ tẹ̀lé ni mímí òrìdì náà yẹn. Bó tiẹ̀ ti rúkọ ní eminent. Adójútini ni wọ́n, àwọn eléyìí adójútini ni wọ́n. Ṣẹ́rí torí wípé agbe òṣì wọn tó ń ṣe yẹn náà ṣe máa ń ròótọ́ ọ̀rọ̀ náà ṣe kí n lè sọ. They don't know wípé Sherry, when it comes to blogging, àwọn nǹkan kan wà pé you need to say it so that there are some actions táwọn èèyàn máa fẹ́ take. By the time tó bá ti rí pé wọ́n ti sọ nǹkan yẹn, wọn ò ní lè take àwọn actions yẹn mọ́. Òun ló fa nǹkan tó ṣẹlẹ̀ yìí. But I just thank God wípé somebody like Celestial Reality is there, wọn ò dé dákẹ́. Because tó bá rí pé wọ́n dákẹ́ like every other person ni, irú kudos tó ń give fún CRC nísìn, nobody will give any celestial blogger any kudos. Nígbà tí alápàtà Ìlọrin ṣẹlẹ̀, ṣé ààrí bí everybody ṣe gbọ́ta? Tó máa yà mí lẹ́nu. Àti Muslim àti Christian bó ṣe ń sọ̀rọ̀, ó wá di ti ní sìn ní nǹkan tó wà ìpínrin tó tẹ̀lé pé at the initial stage there are a lot of evidences there pé ó ti ń jẹ́ pààrọ̀ pé ó wà tó gẹ̀rìn wípé lóòótọ́ ní nǹkan yìí ṣẹlẹ̀ ẹ wá ń bò ẹ fọwọ́ pàdé ẹ ń bò ẹ ń tú ẹ ń tá azín àdé sọ pé ìjọba ọ̀dà àwa fúnra wa ṣáà dá. Àwa náà níjọba. Ṣé báwa níjọba ṣé àwa fúnra wa dá? Àdá ẹ mọ̀ pé kíní bó ṣe ṣẹlẹ̀ nìyẹn òótọ́ ni nǹkan tí kíní ìṣẹ̀lẹ̀ òótọ́ ni CRC ń sọ ẹ wá mú CRC ẹ̀ ń mú lọ́tà ẹ wá sọ pé ọ̀tá ìjọ yìí ó máa lá ẹrù pẹ̀lẹ́ ṣé ẹ̀yin yẹn náà pẹ̀lẹ́ máa lá ẹrù pẹ̀lẹ́ ń sìn àbí Ọlọ́run máa ń ṣe ibi ni Ọlọ́run ò kì í ṣe bí náà
Ọlọ́run mọ ẹni tó ń ṣe ti tòun náà ó tún wá ń ṣépè fún ara yín ẹ̀yin lọ́tà ìjọ ẹ̀yin náà lè máa láìrò pẹ̀lẹ́ ẹ wá sọ pé èèyàn kan máa láìrò pẹ̀lẹ́ ẹ wo Ọlọ́run àti wọn máa fún yín lọ́wọ́ ṣiṣẹ́ iṣẹ́ tó bá máa sọ yín lẹ́nu Ọlọ́run ní gbé yà sọ́dọ̀ yín àmín God bless you ẹ ṣe bẹ́ẹ̀ dákẹ́ o ẹ ṣe o God bless you. àmín ẹ ṣeun gan ma ẹnikẹ́ni tó bá bímọ tó já bí ọmọ òun náà ní gbàdúrà kọ́mọ ọlọ́mọ ó kù ẹ̀yin tẹ́ ń pè mo ti kọ́ọ̀lù yẹn ń já wọnú ara wọn ni o ẹnikẹ́ni tó bá já bí ọmọ tòótọ́ tó wò gbà mọ́mi Abọ́sẹ̀dé Táíwò God bless you ma Bùsọ́lá Ọlọ́ọ̀ni God bless you tí ó já bí ọmọ tí ò gbàdúrà kó o sọmọ nù kò ní gbàdúrà kí obìnrin ẹgbẹ́ ẹ̀ kí ẹlòmíì náà sọmọ tiẹ̀ nù mo máa ń sọ kinní kan mo ní kí a tó dọ́mọ ẹyẹ lóró ẹ jẹ́ ká máa fi òkò yẹn ká máa fi dánra wa wọ̀ odidi ọmọ 28 years tí wọ́n ti ń wá láti January 16 Yorùbá ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni rùn lọ ó sàn ju ọmọ ẹni nù lọ wọn ò gbúrú ẹ̀ wọn ò rí anything not until ìgbà tá a bẹ̀rẹ̀ sí ní pariwo wọn ò dẹ̀ jẹ́wọ́ láti ìgbà tó ti mú Sheriff àti Olùṣọ́ tí ló ti pẹ́ tó ti mú Sheriff àgbẹ̀ tá a ti ní kọ́ ti mú tá a parí ẹ̀ wọ́n ti lọ mú Sheriff títí kò jẹ́wọ́ not until ìgbà tí wọ́n mú Ọláolúwa. àwọn fámìlì kan ṣáàánú bàbá yóò ṣe yín tó ń sunkún bíi bébì nísìnyí báyìí kí ló ti wàá fẹ́ ṣe ó ti mọ̀ pọ́nmọ́ ti kú báyìí wọ́n ti fojú ara wọn rí gbogbo ìrúnú tó kù wọ́n ti gbé lọ mọ́ṣúárì mo ṣe ń bi àwọn èèyàn wa pé jẹ́ ká gbìyànjú nǹkan tá a bá ní ẹnikẹ́ni tí mo bá nípa láti ṣèrànwọ́ fún un náà lẹ́nu kejì rẹ̀ jẹ́ àtọ́jú ẹ̀ ní tá a bá ní ẹjá fi sínú àkáǹtì bàbá ẹ̀ mo ti pín ẹ̀ sínú orí àkáǹtì mi ẹ jẹ́ ká fún bàbá yẹn tó náà lè fi ṣòkú ọmọ ẹ̀ Yorùbá ní òfin ẹni iṣẹ́ lómìn kọ́ lọ́mọ jẹ́ kí wà lóòdé bá wa ẹrù dárábí ọmọ òkè ń tú kọ́ máa ráyọ́ mọ́ dì sẹ́nu ọ̀nà wa ẹ̀wọ̀n ẹ̀ tí kú kò sí ẹ̀ tí mọ̀ kò sí sítórì mọ́ sí ó ti kú wọ́n sì rí láyè ká ṣùgbọ́n àwa mọ̀ lórí tẹ̀ta ti ṣe tẹlifíṣàn ni pé aṣọ orí pẹpẹ yẹn wọ́n lọ mú nínú chọ́ọ̀chì ni pé kàn fi páàkì òkú ẹ̀ kì í ṣe pé wọ́n ti fi sí tẹ́lẹ̀ èyí jẹ́ clarification mo bẹ́ẹ̀ dẹ̀ rí kì í ṣe according to kọ́tà gbọ́ kì í ṣọmọ court kì í ṣe ara wọn àrìnfẹsẹ̀ sí ó kàn wọ́n láàrin ibi tó ti ń ṣèpàdé ni pẹ̀lú ń tá a gbọ́ ọmọ aráyé sì dẹ́mi ẹ̀ légbodò wọ́n sì sin wọ́n sin tán wọn wọnú chọ́ọ̀chì wọn lọ ṣèdúpẹ́ wọ́n pín owó wọ́n pín fún pásítọ̀ mẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn gbogbo èèyàn sọ pé ṣé wọn wà nímọ̀ pé irú nǹkan báyẹn ṣẹlẹ̀ ní tòsí ni láyìíká torí bẹ́ẹ̀ náà nípa ẹ mọ̀ pé àyíká náà ni àwọn muslim àwọn ọ̀sẹ̀lẹ̀ ibẹ̀ ni pásítọ̀ òṣèpàdé yẹn náà gbé pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ilẹ̀ lásán ni òtẹ́yìn náà lọ jágbà táǹtàlẹ̀ yẹn fún ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rí olúwa bọ́lẹ̀ ti rí lẹ̀ ilẹ̀ yẹn tẹ́ ẹ fi kọ́ ṣọ́ọ̀ṣì yìí sí tẹ́ ẹ kọ́ rẹpẹtẹ bọ́lẹ̀ ti rí tẹ́ ẹ kọ́lé tẹ́ ẹ kọ́ ṣọ́ọ̀ṣì sí bọ́lẹ̀ ti rí torí lára ilẹ̀ lásán ni ṣé lásán ló talẹ̀ fún yín àbẹ́ ẹ̀kọ́ dédé lọ gbalẹ̀ pé tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ bàbá wa ń dé pàtó ẹ lọ gbalẹ̀ ni lẹ bá yà kónú ẹ̀ lẹ bá yà kọ́ lẹ bá ṣe gbogbo ẹ̀ ń bẹ̀ ó yẹ kí ìjọba ó yẹ kí management lásán kan gbalẹ̀ yẹn padà lọ́wọ́ yín agbègbè yẹn kán dẹ̀ clear torí ó ti dàbí lion den tẹ́pẹ́ ní kò lè gbàbẹ̀ kọjá ibi tó ń lọ nìyẹn kò lè gbàbẹ̀ kọjá báyìí kò lọ lé ẹ̀ báyìí ó ti di lion den ó yẹ kán clear gbogbo ẹ̀ ni then mo wá ń rọ̀ wá gbogbo àwa tó jẹ́ wípé a máa ń rò pé short cut kí nǹkan ra gba tí wọ́n ti ra gba ibi kí mo ti máa ń gbà tẹ́lẹ̀ láti ń gbà lọ́sàn-án kí nǹkan gba bíi tí wọ́n bá ti ń nígbó díẹ̀ ẹjọ́ mọ́ èyí tó wà lójú títì gan ń bàyàn lẹ́ ó risk ẹjọ́ mọ́ jẹ́ ká máa ṣe ẹ jẹ́ ká máa wà very careful because ó ṣeé ṣe mò ń rò pé bóyá yẹ ò tí ì ṣojú bọ̀ ó ṣeé ṣe tó bá jẹ́ wípé ó ya tẹ̀tẹ̀ gba títì ó tiẹ̀ gba títì bẹ̀yẹ́ lè jìnnà bóyá ká ló bá gba títì kó ná iná sírètì bóyá ìbádélé láyọ̀ àtàlàáfíà ẹ jẹ́ ká ṣọ́ra fún nǹkan tó bá ti ń jẹ́ short cut
wọ́n ní pé kílé tí wọ́n ṣe initiate ẹ̀ instead of yes òótọ́ dẹ̀ ni kílé tí wọ́n initiate ẹ̀ lálẹ́ ọjọ́ yẹn instead tó fi pa torí owó tó wà ní àkáǹtì ẹ̀ ni. torí owó tó wà lákáǹtì ẹ̀ ni. Kò sí kan tá a fẹ́ sọ mọ́, kò sí sórí kankan mọ́, wọ́n ti pa àwọn pictures pọ̀ videos pọ̀ tó send lóríṣiríṣi. Èmi ò ẹ̀wọ̀ pé ń báyọ̀ nínú jẹ́ èmi ò ṣe gbé síta ṣùgbọ́n nǹkan tá a bá tún rí anything láti láti fún wa ní update á máa jẹ́ kẹ́ gbọ́. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ update tó wà lẹ́ni pé wọ́n dẹ̀ ti gbé lọ sí mainland hospital ní Yaba bọ̀dà àwọn òbí ẹ̀ afẹ́pọ́n sí kọ́ lè pọkànpọ̀ sójú kan. Wọ́n ti ń dààmú láti ọ̀dì 17 tó ti gbọ́ pé wọ́n ti ń wá ọmọ ẹ̀ títí di òní ìtàn lọ wo jáde. So tó bá ṣe tọ́mọ yẹn bá wọlé sùn ẹkún wọn yẹn wọ́n á mọ̀ á tún wá ṣẹ̀ṣẹ̀ wà bẹ̀rẹ̀ but at least wọ́n ti mọ̀ pé wọ́n á tẹ̀lé move on bó bá yá. Ẹ ti gẹ́ nǹkan tí mo sọ nígbà tó bá ṣe wà ní mọ́ṣúárì wọ́n á ṣe máa dààmú. Ẹ má gbàgbé Abẹ́òkúta ni bàbá àti ìyá ń gbé. Ọlọ́pàá ti wú òkú yẹn ní Èkó ní òkú wà. Wọ́n lọ gbé wọ́n fẹ́ gbé wá sábẹ́òkúta láti fún ní proper burial. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ran bàbá yẹn lọ́wọ́ kí bàbá yẹn lè sin òkú ọ̀hún bó ti pé àkè ń gbàdúrà ṣe tó gbàdúrà kó jẹ́ òbí kó fọwọ́ ẹ̀ gbọ́mọ sí. Mo dẹ̀ gbà ládùúrà pé lágbára Ọlọ́run ò ní irú ẹ̀ àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí Ọlọ́run Elédùmarè á bá wa tù wọ́n nínú á rọ̀ wọ́n lọ́kàn. Àwọn tó dẹ̀ pààyàn náà nísìnyí ẹ̀rù á máa bà wọ́n láti kú ṣùgbọ́n ó rọrùn fún wọn láti pààyàn àbí oyè Ọlọ́run abẹ́jọba bá wa ṣèwádìí kó bá wa mú àwọn tó sá lọ yẹn náà kí gbogbo wọn pátápátá dẹ́wọ́n ìgbà wọn fẹ́ máa dájọ́ ọkú fáwọn èèyàn Nàìjíríà kó dájọ́ ọkú kó dẹ̀ yẹgi fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kó mọ dájọ́ ọkú kó ṣe máa lọ wọ́n lọ sí kinní kan kóòtù wọ́n lọ kinní kan supreme wọ́n lọ gbákan ẹ dákun torí tọ́lọ́run àfẹ́rú ẹ̀ mọ́ kí wọ́n tètè máa gbé ìgbésẹ̀ kọ́ mọ́ kíá fún wọn. Ẹni tó ti kú báyìí. Ó kẹ́ mi náà lára process fumistic. So ẹ jẹ́ ká máa lọ lórí ètò. Àti àárọ̀ tí mo ti rí gbogbo kinní yẹn ni ọkàn mi ṣe bákan lónìí but it is well that Lord is our strength. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Adúpẹ́ lọ́wọ́ Oríyọmí Hamzat, adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó bá wa gbé ètò tó bá wa gbé tó jẹ́ kí ti wádìí tó bá wa gbé ó wà lórí YouTube kò sí nǹkan tó sí lórí YouTube gbogbo bá ṣe live yóò wà lórí YouTube fún àǹfààní àwọn tó bá fẹ́ sọ fáwọn èèyàn fẹ́ share link fún wọn ní bí àti Facebook or YouTube gbogbo ẹ̀ náà ló wà ń bẹ̀. Ẹ̀yin tí wà lórí TikTok mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣẹ́gun ẹ̀kú ìfẹ́ má gbàgbé iléeṣẹ́ Landness Homes and Properties tí ẹ bá fẹ́ ra ilẹ̀ tó fi ní lọ́kàn balẹ̀ iléeṣẹ́ Landness náà ní kí ẹ kàn sí. Èyí Celestia mo mọ̀ pé máa fi mí lọ́rùn lẹ̀ lónìí èyí tẹ gbogbo wọn kọ́ àwọn kan lára wọn tó máa ń wá sínú inbox mi lórí WhatsApp mi ẹ máa fi mí lẹ̀ lónìí báyìí ẹ ti rí ibi tọ́rọ̀ ọjà sí báyìí ẹnu yá wá rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀. Mo lémi adájọ́ àgbà yín náà rèé o mọ̀ngánà bá bọ̀ ọ̀rọ̀ èmi á mọ̀ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ tèmi. Ṣé ẹ rí ẹni tí ọ̀rọ̀ mi bá tabà lónìí àtó ti tabà lónìí ẹ bá sọ fún wọn kí wọ́n má fi ṣe ìbínú o ṣùgbọ́n kí wọ́n lọ rè túnbẹ̀ ṣe ni. Now, Apostle Gabriel Lasisi, when there is no more death sentence in Nigeria, what a wicked word. Ìjọba ológun ló máa pa gbogbo ọ̀nà kẹ́yìn gbò báyà. Àwọn náà máa lọ gbá gbogbo ìjọba ológun bí àwọn Congo tí wọ́n lé wọn lẹ̀ bí ẹ̀fọ́ tútù náírà tí wọ́n gbé wọn lọ wájú ilé ìyá wọn. God bless you. Ẹ ṣé jẹ́ kí n máa lọ. Ẹ jẹ́ kí n máa lọ lẹ́kìn lórí láàsì kí n má bàa kú láàsì. Ẹ̀yin tẹ́ wà lórí YouTube channel mi. God bless you. I love you so much. Thank you. Bye. Ẹ̀yin torí TikTok. Mi ìmọ̀jọ́ tí mo máa ráyè ta tí wàá máa ṣeré lórí TikTok. God bless you. Ẹ ṣé gan. Youthful. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi lórí TikTok. Ẹ ṣé gan. Thank you so much. Bye for now. Ẹ ṣé jẹ́ kí n máa lọ. Got to rest. Ẹ̀yin tèmi lórí Olúwatóyìn Ọláyẹmí Fúnkẹ́ Kọ́láwọlé. God bless you ma. Mọ́mí Abọ́sẹ̀dé Táíwò. God bless you. Mọ́mí Tóyìn Adéníkin. God bless you.
ọ̀rẹ́ mi mo ṣe go, that was your trip. Báwo ni? Princess Fumiste, God bless you. Adéọlá Pópóọlá, Adéọlá Pópóọlá bó o ni? Gloria Popsi, God bless you. Bùsọ́lá, ṣé olóòní ni àbí báwo ṣe máa pronounce surname mi? Bùsọ́lá, God bless you. Mo kí gbogbo yín o, thank you so much. Celestial Reality Check, thank you so much. Saheed Adékúnlé Adégbìtẹ́, God bless you. Adele Sunday, God bless you. Ẹ ṣé mo kí gbogbo yín o. Abilékọ Tolúwalọ́pẹ́ ìyá Tolúwa ni mí. Everybody, Esther ọmọ Nàyájọ́ àbí ọmọ Nàyájọ́ ṣé Yorùbá ni? And Adi Shitu, so Adé Shitu la máa fi pè àbí Adégún Àyànfẹ́, Olúwaṣe Solomon, God bless you. Bye for now.